bá ṣe sọ pé a wà educated tó, bá ṣe sọ pé a wà alówó lọ́wọ́ a ṣe gbogbo ẹ̀ tó as a people. Tó wá jẹ́ pé a fi any security measures sílẹ̀ sí school because a ti mọ̀ pé kíní yìí ń bọ̀. We've known for years because wọ́n ti ń ṣe kíní yìí ní North for a really long time. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. We have had time to prepare. Pé in case tó bá wá sórí ilẹ̀ wa pé wọn ò bí wọn dá o, but in case tí wọ́n bá wá sórí ilẹ̀ wa, let's put security measures in schools. A ti bẹ̀rẹ̀ ètò náà nìyẹn. Orúkọ tèmi ni Tójúbọ̀kun. Mo lérò pé ẹ̀ ń gbọ́ mi dáadáa. Màá tó tẹ̀sí sí yeah, sure. Ayé orin máa wà bóyá later. Torí lè ní actually tẹ́ bá ń wá ní every Wednesday because Wednesdays ni mo máa ń sábà ṣí yàrá. Tàdé máa ń fi orin dára wa lára yá. Ètò ẹni máa yàtọ̀ díẹ̀. Yeah, ètò ẹni máa yàtọ̀ díẹ̀ torí pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ ní orí ilẹ̀ wa. Ká má ṣe bẹ́ẹ̀ pé àmọ́ ọdún tó ń lọ. So mo fẹ́ dedicate show ẹni sí àwọn èèyàn wa tí wọ́n jí gbé tí a ti mọ̀ bí wọ́n ṣe máa ṣe ètò bó ṣe máa padà wálé. Ẹ káàbọ̀ ìyá mi orí ilẹ̀ wa ẹni. Akínyìn ẹ káàbọ̀. So mo fẹ́ fi show otherwise normally in fact mo máa ń try láti invite àwọn èèyàn pé kó wá kọrin you know. I'm not afraid láti share stage. So mo máa encourage àwọn èèyàn tó bá ń pè wọ́n lórí tó fẹ́ kọ they can. Ẹ jẹ́ n tẹ̀ gbé yín wá sókè lọ anyway because you might have something you want to sing tó ní ṣe pẹ̀lú. No. Ṣé mo ti invite yín tẹ́lẹ̀? I don't even know if you can cancel invitation. Anyway, yes, you can sing. But show ẹni is going to be a little more serious. Torí a lè máa ṣe bẹ́ẹ̀ pé a rí nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kò kàn wá. Because ká máa ṣe bẹ́ẹ̀ pé kò kàn wá yẹn náà ló bá wa débi tá ti dé yìí. So show ẹni ó máa ní a máa bára wa sọ̀rọ̀. Mo mọ̀ pé ọ̀rọ̀ ò lè ṣe much because àwọn èèyàn ti ń sọ̀rọ̀ láti I don't know how long ago tá ti ń sọ̀rọ̀ yìí. And ọ̀rọ̀ tá ń sọ kò jọ pé ó ń gbé wa lọ sí anywhere torí we are here. Ó ti di pé àwọn kan tí wọ́n jẹ́ nǹkan kan wọ́n ń kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọ́n ń wọ inú orí ilẹ̀ wa. Wọ́n lè ń jí àwọn èèyàn wa gbé lọ́fẹ̀ẹ́ lófò tó tún bẹ́ orí ìkànnù wa tí ò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣé ẹ rí pé rẹ̀rẹ̀ ń ru bẹ́ẹ̀? So show ẹni ètò ẹni ó máa dá lórí you know nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Torí a kò lè máa ṣe bẹ́ẹ̀ pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí àgbọ́ torí à ń gbọ́ etí ti kún bí mo ti béèyàn tiẹ̀ sí níbẹ̀ èèyàn sì ń rí nǹkan tó ń ṣẹlẹ̀. Personally mo máa ń gbìyànjú láti máa avoid news because news wọn ò ní nǹkan tó dáa tó fẹ́ sọ fún yàn nǹkan tó máa bà yàn nínú jẹ́ ló máa ń sábà sọ. Ṣùgbọ́n ìròyìn eléyìí kì í ṣe nǹkan tá lè sá fún kì í ṣe nǹkan tá lè rọ́tì sẹ́gbẹ̀ẹ́ torí ó ti kàn wá báyìí. Ó ti kan àwọn ọmọ wa ó ti kan àwọn èèyàn wa. So kò sí bí a ṣe ní sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyá mi orí inú ẹ káàbọ̀. Mo kí gbogbo àwa tá à ń wọlé o ẹ má bínú. Ọ̀rọ̀ tí mò ń sọ ni mo ń gbìyànjú láti focus ní lórí. Mo kí yín bá ṣe ń wọlé bá ṣe ń jáde. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ tèmi ni Tójúbọ̀kun. Mo jẹ́ olórin ìbílẹ̀. Mo ń kọ orin ní èdè abínibí. Mo ń kọ orin ìṣítí. Mo ń kọ orin ìṣẹ̀ṣe. Mo ń kọ orin tó ní ṣe pẹ̀lú gbogbo ayé wa. Mo máa ń sábà wá ní gbogbo ọjọ́ Wednesday láti wá fi orin dá wa lára yá. Ṣùgbọ́n ẹni a máa kọrin ò kì í ṣe pé à ní kọrin. Ṣùgbọ́n àwọn orin tó máa fi bá wa wí, tó máa ṣí wa níyè, tó máa jẹ́ ká wò pé kí ni nǹkan tá à ń ṣe gangan náà.
Ṣé a mọ nǹkan tá à ń ṣe? Do we know what we are doing? A pera wa ní Yorùbá tó jẹ́ pé, you know, we are one of the bá ṣe máa ń pera wa. You know, we are ancient people, we are powerful people, we are Igba, we are Awo, we are this, we are that. But right now, àwọn kan ń wọ orí ilẹ̀ wa, wọ́n ń jí àwọn ọmọ wa gbé, wọ́n ń jí àwọn èèyàn wa gbé, a dẹ̀ rí nǹkan kan ṣe sí. A ṣì ní bragging rights yẹn ṣá. As a people, tá a bá lè protect àwọn ọmọ wa, especially the vulnerable tó wà láàrin wa, tá a lè protect àwọn obìnrin wa, a lè protect àwọn ọmọ wa, ṣáṣì ní bragging rights ṣá. Ṣáṣì lè máa jáde ká máa sọ pé yes, ọmọ Yorùbá ni mí, ká máa ṣe oríṣiríṣi. Torí ibi tọ́rọ̀ yìí ń lọ, ó tojú sú mi. You know, a kàn ń ṣe bí ẹ pé kò kàn wá náà ni. Ìgbà tó sì ń ṣẹlẹ̀ ní North nígbà yẹn, ó kẹ́ àwọn èèyàn sọ pé kò kàn wá, North ló ti ń ṣẹlẹ̀. Nísìnyí ó ti kàn wá. Wọ́n bẹ́ odidi ọmọ Yorùbá, wọ́n bẹ́ lórí. And nothing came out of it. Nothing happened. Ṣé ẹ mọ̀ túmọ̀ yẹn ṣá? Ǹjẹ́ how many weeks ló ti ń lọ sí? Ó ti ń lọ pé bóyá bíi 3 weeks or so. Kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń bá everyday life wọn ń bá lọ, àtúnṣe ojúde ọba, as if nothing happened. À ń ṣe gbogbo ẹ̀ bí ẹ pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. How did we get here? How did we get here? Báwo la ṣe débi tá a wà yìí? Àwa tó jẹ́ pé normal, àwọn èèyàn máa ń bẹ̀rù wa ni. Pé àwọn people yẹn o, don't mess with them, they are this, they are that. Táwa náà máa ṣakọ oríṣiríṣi, àtèyí tá a lè ṣe, àtèyí tá a lè ṣe. Àkágbádáwọ̀ á ṣe gbogbo àìwé gèlè yáyà. But wọ́n ti ń pa wá. Bí ìgbà tí wọ́n pa àgbò, because nobody cares. Nobody cares. Anyway, bí mo ṣe plan ètò kan lélẹ̀, ṣùgbọ́n ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi bá ṣe darí náà lèèyàn ṣe máa lọ. So, mo ti ń wọnú gbogbo nǹkan tó yẹ kí n máa sọ already. Kí n tó bẹ̀rẹ̀, màá kọ́kọ́ rán ifá mi náà. Torí aláti rán ifá tójúbọ̀kùn. So, lẹ́yìn yẹn, a dẹ̀ máa tẹ̀síwájú. Torí a máa gbára wa níyànjú lẹ́nu. Though mi mọ much tí ìyànjú yẹn fẹ́ ṣe. Torí at the end of the day, people don't really, a kàn máa ń sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ yìí náà ni. Kí ni action tá ń take? Kí ni action tá ń take? Anyway. Òfún méjì. Àìlẹ́ni nídìí ọsàn ká má rí rárá. Adífá fún tójúbọ̀kùn. Eléyìí tí ń ṣe àrẹ̀mọ ọba òyìnbó. Àti mójú ẹkún sùpèrè ire gbogbo ẹbọ láwo ní kó yá máa ṣe. Ǹjẹ́ tá ò bá rí tójúbọ̀kùn, a ò lè ṣayé. Tójúbọ̀kùn àwo rere ni. Tójúbọ̀kùn àwo rere ni. Tójúbọ̀kùn àwo rere ni. Tá ò bá rí tójúbọ̀kùn, a ò ṣayé. Tójúbọ̀kùn àwo rere ni. Àwọn lẹ́sìn gbọ́ yìí tí Ifá ti sọ pé tá ò bá rí tójúbọ̀kùn, a ò lè ṣayé.
Èmi represent Tójúbọ̀gùn. Ìwúlò Tójúbọ̀gùn ó wà ńbẹ̀ láti máa rán wa létí ẹni tá a jẹ́, bá a ṣe jẹ́, nǹkan tá a represent. Ó gùn gan o. Ọjọ́ tí mo sọ pé ajé, àwọn sọ pé money. Ó jìn ju money lọ. Irú ẹ̀ náà lèyí tá a máa ṣe lénìí báyìí nísìn. Tá a máa ṣí ara wa létí. Do we know what we're doing? Ṣé a mọ nǹkan tá à ń ṣe? Ṣé a mọ nǹkan tá à ń ṣe? As a people, do we know what we're doing? Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Tójúbọ̀gùn. Mo jẹ́ akọrin ní tó jẹ́ ẹni tó máa ń kọrin ní èdè abínibí wa. Mo ń kọrin ìbílẹ̀. Mo mọ̀ọ́mọ̀ pinnu lọ́kàn mi pé èdè abínibí wa nìkan ni mo fẹ́ máa fi kọrin. Nítorí pé mo nígbàgbọ́ pé èdè Yorùbá ló dùn jù ní gbogbo àgbáńlá ayé. Kò sí èdè tó dùn tó. Mo dẹ̀ máa ń kọ oríṣiríṣi orin. Mo máa ń kọ orin ìṣítí. Mo máa ń kọ orin tí kí ló máa ń pè oríṣiríṣi orin ṣá, orin tó dẹ̀ múni lára dá. Mo lè add ẹ̀ sí àwọn orin tí mo máa ń kọ. Ètò yìí a máa ń ṣe ní gbogbo ọjọ́ Wednesday ní dédé aago 8 aago ilẹ̀ wa lọ́hùn nílẹ̀ Kóòtù. Orin ìbílẹ̀ ẹ ṣé ìyá mi. Ẹjọ́ tí mo rò jẹ́ kí n rántí nǹkan tí mo fẹ́ sọ. Ẹ ṣeun ìyá mi. Thank you so much. Mo ń kọ orin ìbílẹ̀ ní èdè abínibí wa. I don't even know where to start. Ṣùgbọ́n kí n tó tún tẹ̀síwájú, màá tún kọ́kọ́ ṣe kí ni o? Màá ṣe ìjúbà. Torí kò sí nǹkan kí nǹkan tá a fẹ́ ṣe nílẹ̀ wa. A máa kọ́kọ́ nílò láti ṣe ìjúbà. So bóyá táwọn alálẹ̀ bá gbọ́ ìjúbà wa, wọ́n á jẹ́ kí nǹkan tá à ń sọ kó wọ àwọn tó yẹ kó wọ̀ létí, kí wọ́n lè bá ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe. So ìbà la máa kọ́kọ́ jú báyìí ká tó tẹ̀síwájú. About our tap, about share.
So àtijúbà nìyẹn o, kí ìbà wa kó jẹ́ ìtẹ́wọ́gbà kó ṣe bá ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ wà nínú ilé, àti ẹ̀yin tẹ́ ń wọlé tẹ́ ń jáde, àti ẹ̀yin tẹ́ dúró, mo ṣe bá gbogbo yín o, kí ìbà wa kó jẹ́ ìtẹ́wọ́gbà. Bí mo ṣe sọ, ètò ẹni yìí ó máa yàtọ̀ in the sense pé normally a máa ń fi àwọn orin a máa fi ń dára wa lára yá ni, ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa, kò ní dáa ká kàn máa ṣe bẹ́ẹ̀ pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ká kàn máa bá nǹkan kí nǹkan tá a bá ń ṣe ká kàn máa bá lọ láláì mention or something, torí ọ̀rọ̀ yìí nísìnyí ó ti pẹ́ tá ti mọ̀ pé ó ń bọ̀. Ọ̀rọ̀ pé wọ́n jíyàn gbé ó ti pẹ́ tá ti mọ̀ pé ó ń bọ̀. Kó wá jẹ́ pé Ọ̀yọ́, ṣá mọ̀ bí Ọ̀yọ́ bó ṣe ṣe pàtàkì tó nílẹ̀ Yorùbá. Ọ̀yọ́ is a very, very important key factor, key place, key whatever location nílẹ̀ Yorùbá. Nǹkan tó bá fi lè mú wọn fi mú Ọ̀yọ́, pretty much wọ́n ti mú gbogbo wa nìyẹn. So ká wá gbọ́ pé ilẹ̀ wa yẹn that is supposed to be our stronghold
tí bá gbọ́ òyìnbó yẹn dáadáa ni wọ́n kàn rìn lọ làwọn kọ́kọ́ rìn wọ́n bẹ̀ tí wọ́n dẹ̀ jí over 40 ọmọdé àtàgbà wọ́n dẹ̀ jí wọn lọ gbé kò dẹ̀ sẹ́ni tó dá wọn dúró kò sẹ́ni tó rí wọn kò sẹ́ni tó I mean it's just so weird pé bá ṣe sọ pé àwa sophisticated tó bá ṣe sọ pé àwa educated tó bá ṣe sọ pé àwa alówó lọ́wọ́ àṣe gbogbo ẹ̀ tó as a people tó wá jẹ́ pé a fi any security measures sílẹ̀ sí school because a ti mọ̀ pé kíní yìí ń bọ̀ we've known for years because ó ti ń ṣe kíní yìí ní north for a really long time wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ we have had time to prepare pé in case tó bá wá sórí ilẹ̀ wa pé wọn ò bí wọn dá o but in case tí wọ́n bá wá sórí ilẹ̀ wa let's put security measures in schools because target money we've known this for years láti 2014 tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní intensify that's over 10 years láti ní time láti prepare tó wá fi wá di pé wọ́n á ń jí wa gbé wọ́n jí àwọn kó àwọn ọmọ wa 40 how is it báwo ló ṣe possible káwọn kan wọ àárín ìlú tí kìí ṣe pé kò séèyàn nílùú wọ́n dẹ̀ kó ọmọ 40 àti àgbàlagbà wọ́n dẹ̀ kó wọn lọ and nothing stopped them. wọ́n tún wá ṣe tán ní ẹlẹ́yìn tó kó wọn pé wọ́n fẹ́ ṣòwò pé yes àwọn mean business wọ́n tún bẹ orí ìkànnú àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tí ò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ ìyẹn ló ṣe ìbáfò pẹ̀lú bá ṣe máa ń sọ pé àlè tó pé àṣegbà àṣàwò wọ́n bẹ orí odidi èèyàn ọmọ Yorùbá àwọn èèyàn ò dẹ̀ dìde because ó ti délẹ̀ wa náà tó bá lè ṣẹlẹ̀ sí bàbá yẹn ó lè ṣẹlẹ̀ sí any one of us dẹ̀ dìde we just kept it moving pé bloody hell kò kàn mí after èmi kọ́ lọ bẹ́ lórí ìwà nǹkan tó gbé wa níbi ibi tá a wà yìí náà nìyẹn nonchalant attitude kò kàn mí kò kàn mí I just don't understand. Well, tí nǹkan tí mo mọ̀ ní pé tí wọ́n bá ti mú Ọ̀yọ́ tó bá ti fi lè mú Ọ̀yọ́ mi mọ̀ nǹkan tó tún kù mọ́ mi wọ́n ti mú Ọ̀yọ́ anyway because wọ́n ti kó àwọn ọmọ nílẹ̀ wa wọ́n kó wọn lọ wọ́n bẹ orí èèyàn kò lè sí nǹkan kan tó ṣẹlẹ̀ gọ́vnà ò rí nǹkan kan ṣe sí aláàfin ò rí nǹkan kan ṣe sí àwọn aráàlú ò rí nǹkan kan ṣe sí Yorùbá in general a rí nǹkan kan ṣe sí we just folding our arms a kàn ń wò. Bí kùlé ò pa ní tòde ò lè pa ní. Ẹ̀wí kí n gbọ́. Bí kùlé ò pa ní tòde ò lè pa ní. Oníkùn ló mọ̀ ká. Kí là ń fẹ́? Elédùà ò ṣe fún wa. Ẹ̀yin náà ẹ wo lẹ̀ wá, ó kún fún wàrà tóyin. Àwọn jẹkúdújẹrá tó wà láàrin wa, àwọn akótiléta, àwọn ló ń ṣe wá. Àwa là ń ṣera wa o, àwa là ń ṣera wa.
oníkun ló mọ̀ọ́ká àwa là ń ṣera wa. Àwa là ń ṣera wa o, àwa là ń ṣera wa. Oníkun ló mọ̀ọ́ká àwa là ń ṣera wa. Kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà o. Bógiri ò bá lanu, aláǹgbá ò lè kiri. Àwọn jẹgúdújẹrá ló wà láàrin wa. Àwọn akótilétà, àwọn máa ń ṣe wá. Àwa là ń ṣera wa o, àwa là ń ṣera wa o. Oníkun ló mọ̀ọ́ká àwa là ń ṣera wa. Àwa là ń ṣera wa, àwa là ń ṣera wa. Oníkun ló mọ̀ọ́ká àwa là ń ṣera wa. Elédùà ò ṣe fún wa, ẹ̀yin náà ẹ wọlé wa, ó kún fún wàrà tóyin. Àwọn jẹgúdújẹrá tó wà láàrin wa, àwọn akótilétà, àwọn ló ń ṣe wá. Because báwo la ṣe máa ti mọ̀ for the past 10-12 years pé àwọn ajínigbé wà wọ́n dẹ̀ ń lọ sí iléèwé àwọn èèyàn wọ́n lọ ń jí ọmọ gbé. We've had 12 years or thereabout láti prepare and we did absolutely nothing. Mi lè sọ pé bóyá private schools bóyá àwọn yẹn ṣe nǹkan but ara kan tá à ń sọ náà nìyẹn. Ṣé àwọn tó ń lọ sí public school ṣé wọn kì í ṣèyàn ni? And it's not like we don't have these resources. That's the funny part. We have the resources. And imagine as sophisticated bá ṣe sọ pé a ṣe jẹ́, a lè ní emergency alert pé òkè nǹkan kan ṣẹlẹ̀ níbi báyìí ta lè sáré pé at least tó máa ń shoot ní school ní bóyá bíi America or something. In minutes wọ́n ti máa ń dé. Yeah, ó ti máa ṣe nǹkan tó máa ṣe but at least wọ́n máa ká ẹni yẹn mọ́bẹ̀ ní ṣáà ni. Tẹ́ni yẹn máa sọ pé òun kóyọ̀ kan ní ransom pé tó bá ṣe nǹkan fún òun máa tú wọn sílẹ̀. Ọ̀tọ̀dọ̀ tiwa kò sẹ́ni tó máa yọjú wọ́n máa kó wọn wọ́n dẹ̀ máa lọ. Wọ́n á kó wọn lọ gbé. Ẹ lè imagine teacher ẹni ẹlẹ́ni tó lọ síbi iṣẹ́ tó lòun lọ kọ́ àwọn ọmọ ní school tí ò padà délé mọ́. Wọ́n dẹ̀ bẹ orí ẹ̀dà bígbà tó ń rẹ́ orí fún àgbò. Àwa náà dẹ̀ continue bẹ́ẹ̀ pẹ́ran léyà ni. Àwọn olórí wa adarí wa wọn ò sọ̀rọ̀. Àwọn ìyàwó wọn ò sọ̀rọ̀. Àwọn tó jẹ́ influential people gan wọn ò sọ̀rọ̀. Nobody is saying anything. Àwọn tó ní voice o mi ò sọ̀rọ̀ àwọn normal people because obviously àwọn aráàlú mi ń sọ̀rọ̀. Àwọn tẹnu wọn tó débẹ̀, they're not speaking up for the people. Why? Ṣé wọ́n fẹ́ kí gbogbo wa parun ni? Kí ni end game wọn gangan? What exactly ni game wọn? I don't understand. Nígbà tí wọ́n ń pa àwọn èèyàn yín bí ẹran, ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí. Rí nǹkan kan ṣe sí. I don't know. I just don't understand. Ọ̀rọ̀ náà kò yé mi mọ́. Because tí bá sọ pé ó yé mi, mò ń parọ́ ni. Tí n bá sọ pé ó yé mi, irọ́ ni mò ń pa. 12 years àbí 2014 kan ni ó ti bẹ̀rẹ̀. Tí wọ́n ti pẹ̀lú Goodluck Jonathan.
tó dẹ̀ wà consistent. And I had a thought lọ́sàn-án yìí. Ìgbà tí Buhari máa wà lórí oyè wọn máa jí wa gbé. Yes, all attack, fine. But wọn máa jí wa gbé. Nísìnyí tí ara wa wá wà lórí oyè. Who are we fooling gangan náà? Nísìnyí tára wa wá wà lórí oyè. A Yoruba man is the president of the country. Because before he became president, wọ́n attack wa nígbà yẹn. But wọn ò jí wa gbé náà. At least wọn ò jí àwọn ọmọ wa gbé. Let me just put it there, because wọ́n ti ń jí àwọn èèyàn gbé for a long time, quite alright. But wọn ò jí àwọn kọ́ láyà kọ́ lọ sí school kọ́ máa lọ kó àwọn èèyàn ní school. Àbí mi ò mọ nǹkan tí mò ń sọ ni. Bóyá ọ̀dẹ̀ tí ń ṣe tí mi ò mọ̀ pé mi máa ń pẹ́ kèmi tó máa gbọ́ news. Bóyá ó possible bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ṣé wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ bóyá èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni? Bí wọ́n lọ sí school wọ́n lọ jí àwọn ọmọ wa kó. Bó ṣe máa ń ṣe ní north tó ṣe pẹ̀lú àwọn Chibok girls àtàwọn yòókù. Ṣé bí wọ́n ṣe ṣé wọ́n ti ṣe first time nílé àbọ̀ ti máa ń ṣe? Mi ò gbọ́ rí pé wọ́n lọ school lọ kọ́ àwọn ọmọ nílẹ̀ Yorùbá o. Mi ò gbọ́ rí o. Bóyá wá ṣẹlẹ̀ mi ò gbọ́ rí o. First one tí mo máa gbọ́ mi Ilé ìkáwọ́ láyà o. President Yorùbá lórí oyè. Because ìgbà tí Buhari wà mẹ́, yes, wọ́n máa attack wa. But èmi ò gbọ́ pé wọ́n lọ sí school wọ́n lọ kó àwọn ọmọ rí. While Buhari was there. But nísìnyí, wọ́n attack wa ní church. Wọ́n kó àwọn ọmọ wa. A sì lè lọ sórí oko. A dẹ̀ ní Yorùbá president. So what was the point of electing a Yoruba man into office if he cannot do anything to protect his people? Kí là ń bá ká gangan náà? Kí là ń bá ká? What are we doing? Ṣé rí ìyá mi nípa ọ̀rọ̀ Yorùbá president, Yorùbá president yẹn. Ṣé mọ̀ pé níbo bá ti jẹ́ president Nigeria, as a matter of fact, is not a Yoruba president. Ẹ ní láti kọ́kọ́ understand ìyẹn náà. Kò ń ṣe Yoruba president, is the president of Nigeria. Ṣóyé yín. Àwa tá a jẹ́ ọmọ Yorùbá àtàwọn leaders wa ní ilẹ̀ Yorùbá, àwọn ló yẹ kí wọ́n dìde. Tinubu is bàbá gbogbo ayé, everybody. Ẹni tó bá lọ ń ronú pé mo ti sọ tẹ́lẹ̀ mo dẹ̀ ti máa sọ ẹni tó bá lọ ń gbọ́kànlé federal government, ẹni yẹn tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, tó dẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ kóòtù òjìrè, ẹni yẹn dára ẹ̀ láàmú ni. Ẹ gbàgbé pé Yorùbá ni. Ẹ gbàgbé because tó bá jẹ́ pé ọmọ Yorùbá tọkàntọkàn ni bàbá Tinubu, ó yẹ kí wọ́n fi at age wọn pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rí tí ojú àwọn ọmọ Yorùbá ti rí lọ́wọ́ àwọn Fúlàní, kò yẹ kó dúró dìgbà tó bẹ̀rẹ̀ sí ní pa wá báyìí pẹ̀lú nǹkan tó ṣàrí gbogbo nǹkan tí wọ́n fojú àwọn èèyàn wa rí. Bí ọmọdé ṣe wà important náà ni àwọn àgbàlagbà náà wà important. Mọ̀yẹ àwọn èèyàn wa tí àwọn Fúlàní pa sórí oko. There was a man that was coming from Maryland to Nigeria. Bí wọ́n ṣe kidnap máa yẹn ni. Wọ́n dẹ̀ pa máa yẹn lọ́tẹ̀ẹ̀lì. Ó dà pé ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni máa yẹn. Àìmọye a lot of people tó ti pa sóko, àwọn ìyá àgbàlagbà tí wọ́n ti rape, tí wọ́n ti pa, tó ti bá sùn grape bí torí áàpù tá wà. Tó ti bá a lot of oríṣiríṣi atrocities tó ti ṣẹlẹ̀ torí pé àwọn èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé ojú àwọn ọmọdé ni a lot of us ni ó fi dà pé ó tún wà louder, ó tún wá jẹ́ wípé ó ló wá jẹ́ ká wà more emotional. But gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti joy náà tí bàbá Tinubu dẹ̀ rí, tó bá yẹ pé wọ́n rí lè jẹ́ ọmọ Yorùbá, kò yẹ kó sọ pé àwọn fẹ́ di president Nigeria pẹ̀lú adúrú agbára tí wọ́n ní, tó jẹ́ wípé period ìgbà tí kí àwọn tó ṣọ̀rọ̀ president, òun ni Yorùbá nation something tí ń bẹ̀rẹ̀ ìgbà yẹn, tó bá jẹ́ wípé kọ́ tẹ̀ sọ pé àwọn ò kọ̀ káwọn fi ẹ̀mí àwọn lélẹ̀ sí.
kò sẹ́ni tó ṣe ìwúre pé okay kọ́ kú àbí kí anything o but kí wọ́n tiẹ̀ try because èmi fúnra mi mọ̀ pé kò ń ṣe nǹkan tó máa wà easy nǹkan tó máa wà difficult ni kò lè jẹ́ nǹkan tó máa wà easy at all bọ̀ irọ́ wọ́n ní tó bá dé orí presidency ìgbà yẹn ló máa wà easy fún wọn láti ṣe a lot of things tó fẹ́ ṣe pé tó bá tẹ̀ yí pé wọ́n fẹ́ help ọmọ Yorùbá ṣé ẹ̀mí àwọn ọmọ kéékèèké wa yìí la wá fẹ́ fi dì òun la fẹ́ fi dí gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹ. ìyá mi. So to me that's my own personal opinion lọ́wọ́lọ́wọ́ báyìí. bó ṣe yẹ kó ṣe rí nìyẹn bó ṣe yẹ kó ṣe rí nìyẹn tó bá lọ jẹ president Nigeria supposed to be Nigeria gbogbo Nigeria. àwọn tí ìgbà tí Buhari jẹ president tó gbogbo nǹkan tó ṣe he did it for his people. mo rántí ń gbà yín kódà ó tún kó wọn wọlú ìlú Nàìjíríà gan tó tún wá ń ṣe meeting or some nonsense tó lọ wá ń ṣe. so why tó ṣe jẹ́ pé àwa a kì í ro mi ò sọ pé kò tiẹ̀ wà partial kó wà bias but create avenues to make sure your people are protected. obviously bẹ́ẹ̀ ṣe sọ kò lè kó gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá because tó bá jẹ́ ọmọ Yorùbá ni mi ò rò pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa máa ṣẹlẹ̀ sí wa. ìyá mi exactly tó bá jẹ́ pé ọmọ Fúlàní ni èyí tó wà ń bẹ tẹ́lẹ̀ Fúlàní ni Buhari ó protect ọmọ àwọn èèyàn títí ẹ̀ ní. exactly my point. kò ṣe pàṣà so ni mo ṣe sọ fún yín pé èmi ò rò pé ọmọ Yorùbá gidi ni bàbá Tinubu because ó bá protect àwọn ọmọ tiẹ̀ kò mí yìí ó ń ṣe pàṣà kì í ṣòun ni first person tó máa kọ́kọ́ ṣe but nǹkan táwọn prove fún wa ni wípé president gbogbo Nàìjíríà làwọn ṣé nǹkan tí mò ń sọ yé yín báyìí. ó kúkú yé mi ṣe báwa ni àwa la máa kó everybody àní yọ ìpín tó wà nínú ojú wa ìpín onípín la máa wá bá ṣe fẹ́ yọ. anyway ọ̀rọ̀ náà máa mú mi lọ sí orí ọ̀rọ̀ bàbá wa Sunday Igboho torí mo rántí bí ọdún mélòó sẹ́yìn tí bàbá yẹn jáde tó bẹ̀rẹ̀ sí ní jà fún tó bẹ̀rẹ̀ sí ní fight against àwọn Fúlàní. àwọn ara wa yìí náà àwa Yorùbá yìí náà mo rántí ń gbà yẹn kò kàwé kò ṣe this kò ṣe kinní kan he is not educated kò lọ sí school. ok kí ni education tẹ̀yìn mọ̀ wọ̀nyẹn tẹ́ ẹ nísìn báwo ló ti ṣe save wa nísìn. ẹ lọ fi education yẹn kẹ lọ fi gba àwọn ọmọ tó kó ẹ lọ fi yọ wọn kúrò níbi tí wọ́n fi wọn sí abẹni tó bẹ́ lórí yẹn ẹ lọ fi education ní àtòyìnbó òṣì tẹ máa sọ káàkiri ẹ lọ fi gba àwọn tí wọ́n kó ẹ lọ fi gbà wọn sílẹ̀. èèyàn kan máa yìí sọ lánàá ìyá mi èèyàn kan yìí sọ lánàá tó sọ pé education la fi máa gba ara wa. I don't know what is wrong with our people honestly mi ò mọ nǹkan tó ń ṣe wá. sick you were a bunch of sick people. I'm telling you this is not even a joke it's not even a joke it's just a fact there's something fundamentally wrong with us. o fẹ́ lọ sí gun fight pẹ̀lú ìwé o fẹ́ lọ sí gun fight pẹ̀lú piece of paper because education tó ń parọ́ èmi ò rí ìtumọ̀ education ta ni a ní nígbà tá a bá ka gbogbo wa like bí mo ṣe bá ń sọ I graduate ní Cambridge from all the prestigious universities and colleges around the world but àwọn desert bandits common desert bandits tán èmi gan tiẹ̀ lọ sí four corner kò rí four corner iléèwé orí desert ni gbogbo wọn náà wà for most of their life àti tó ń dẹran àti tó jẹ́ desert bandit tó dẹ̀ ń checkmate wa at all turns ṣé education wa wà useless by is it not useless ṣé kò yẹ kó a mọ̀ pé education yẹn when you go to a gun show or a gun fight education ò já mọ́ kankan níbẹ̀ kò já mọ́ kankan níbẹ̀ ẹni tó ń gbé wèrè wá bẹ́ẹ̀ òun sọ ẹni tó fi ìbọn sí orí ẹ̀ ó fẹ́ ṣùtẹ̀ òun dárúkọ education la fi máa gbára mo bèrè lẹ́yìn mo ní so ó fẹ́ lọ sí gun show pẹ̀lú gun fight ó fẹ́ lọ jà pẹ̀lú ìwé àmì certificate PhD tó ló gbà níbi tí wọ́n ti ń yọ̀bọ̀ tó ti ń yìnbọn all over the place ó fẹ́ lọ máa sọ̀rọ̀ education rẹ̀ ṣé a ní problem ṣáà Sunday Igboho wọ́n lòun ló máa dá wọ́ọ̀ sílẹ̀ wọ́ọ̀ tó ti ṣé ogun tó ti wọ ọlẹ̀ wa láti
àtọdún wo la ti ń sọ̀rọ̀ yìí pé àwọn because àwọn èyí èèyàn tí rò pé wọ́n pa ní nọ́ọ̀tì yẹn ó ti wà lórí ilẹ̀ wa. opponent people tó bá face ara wọn nìkan ni wọ́n rò pé nǹkan tó ń rò ló nìyẹn jẹ́ ogun. wọ́n rò pé ìgbà tá a bá this is create 2026 ẹ lọ. a battleground bóyá lọ mú ìlú kan àwa mú ìlú kan tí ó tẹ́jú àwa face ara wa àwọn kan á yọ gọ́ọ̀nù bí àwọn kan á yọ ballistic lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n á máa ju àdó olóró síra wọn. ìgbà yẹn làwọn èèyàn wá rò pé a wà lójú ogun wọ́n mọ̀ pa wà lójú ogun since ọdún wo ni láti ìgbà táwọn PPN ti declare ogun wọn láti north tó ti create Boko Haram àtìgbà la ti sọ fún wọn pé àwọn ISIL kan ti wà ní Nàìjíríà àtìgbà wọn la ti sọ how many years now kí bàbá Tinubu kó tó wọlé kan la ti sọ ni ìgbà tó ṣẹ̀ wá mú kan nú wọn ní last 2 weeks ni àwọn èèyàn wá ṣẹ̀ believe pé lóòótọ́ wọ́n ti invade ilẹ̀ wa we've been àti wà lójú ogun for a long time. I don't know. Àwọn governors wà ní south gbogbo wọn dẹ̀ ẹ wà ní ojú ogun bóyá dẹ̀ ń sùn ẹ̀ hànrun. I don't understand these people. ṣé lóòótọ́ èmi ti máa ṣé lóòótọ́ are they even from us? ìyẹn ni question táwọn yẹ ká máa béèrè lọ́wọ́ wọn. Because to be fair to bàbá Tinubu ìnídàkejì ó mọ̀ gbà tóun dé orí oyè ń bẹ̀ ó rí pé this thing kò lè rí bí ó ṣe máa rí o kí nìkan tó ṣe ó fún gbogbo wọn ní security fund ẹ lọ dá security ńlẹ̀ nílùú yín where are these funds àwọn governors where did they put this fund. so wọ́n náà yẹ jẹ́ ṣá lọ́rọ̀ kan ẹbẹ̀ lọ Mákindé ó ní òun ra drone for the past how many years drone yẹn ó yìí wà ní Àpápá for the past how many years ni drone yẹn yìí wà bẹ́ẹ̀ wọ́n install ẹ̀ wọ́n ṣe nada ó kọ̀ wá bẹ́ẹ̀ ṣé ó lóòótọ́ tẹ̀ ló ra drone we don't even know is it really true he bought this drone we don't know. So ìwúre tèmi ó máa sound cold and heartless but that's the only solution at this point tí èyí ogun ti dé you can't even sound pé o fẹ́ you be kind or anything ìwúre tèmi ni pé kó máa gbé àwọn ọmọ wọn náà tó bá gbé bí wọn tó ń gbé ara wọn tó ń gbé àwọn ọmọ wọn tó ń tì wọ́n mọ́ inú kínní èyí ìyàwó Ṣèyí Mákindé bí a tó bá gbé ìyàwó ẹ̀ tó fẹ́ grape ẹ̀ pa tó gbóyún bọ̀ wá láti ibi tó tì mọ́ ní kínní tó bóyá ó lè mọ́ ọ̀tí bẹ́ẹ̀ kó tó kúrò níbẹ̀ wọ́n ti fi oyún sí ní ikùn bóyá ìgbà yẹn they will understand nǹkan táwọn èèyàn sọ because tó bá tí dé dormout wọn gangan they will never understand they will never have that. báwo ló tún ṣe fẹ́ dé dormout Ọ̀yọ́ la pè é Ọ̀yọ́ la pè é that's supposed to be the stronghold ilẹ̀ Yorùbá. ṣe gbọ́ news tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Yeah, na one of the political. àbúrò Adédìbú kan àbí bóyá Adélabú dẹ̀ ní Adélabú, yeah. So irú woman yẹn I'm not praying for a battle but he have to ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn so tó ń bá bọ̀ tó bá wọn tún ní sọ̀rọ̀ torí nǹkan tó ń ṣẹlẹ̀ pé àárín nǹkan tó ń ṣẹlẹ̀ wọn tún ní sọ̀rọ̀ àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tún máa complain wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn what they supposed to do. báwo ni nǹkan bẹ́ẹ̀ ṣe máa ṣẹlẹ̀ tẹ́ ní jáde sọ̀rọ̀ síta. tóun náà tó bá tún sọ̀rọ̀ wọ́n á tún gbé kan nínú wọn until tó máa fi carry then now we know gbà ẹ ló máa yé wa pé yeah is a virus tó máa spread the carry. everybody go chop breakfast. It's either that or we, the common people, at the day, we go meet our governors. But security fund turn up going in billions of naira. What did you do with them? Kí lẹ fi ṣe? Torí bàbá yẹn ti jàre wọn níbẹ̀ yẹn. A lè lọ bá má ní ṣe pé òun ti fún wọn lówó, òun ti mọ̀ pé nǹkan yẹn ń bọ̀. Òun dẹ̀ ti fún wọn lówó, kó má bàa sọ pé ẹ kò sówó lọ́wọ́ àwọn. Òun fún yín lówó kẹ́ lọ secure. Ìyẹn ni pé lóòótọ́ àwa là ń ṣera wa ìyẹn náà ti dà.
Ewo ibi tembeleku lalade. Afikia shaba. Ewo yeshimaberi. Tàbá ń kọ orí ẹ̀ gbà mí wà lábẹ́ pé èèyàn mọ nǹkan téèyàn ń sọ. Ọ̀ṣẹ́ ọ̀tẹ̀ náà kan ló bá wa débi tá a dé. Táwọn kan ń wọ orí ilẹ̀ wa. Ẹ̀sọ́ ń sìn ẹni pírẹ́sídẹ̀ǹtì fún wọn lówó láti fi ṣe security sílẹ̀ sílùú. Ó fún wọn but ìyá àwọn èèyàn ti post ẹ̀ amounting to billions of naira tán ló fún wọn. He gave every of them. So this was definitely avoidable. That's my point. This was avoidable. It could have been avoided. Yeah. Wọn ò ṣe kankan. Gbogbo pátá tó lówó yẹ̀jẹ̀ gbogbo pátá àtàwọn ọmọ wọn gbogbo ló máa kábàámọ̀ lórí ilẹ̀ wa. Àṣẹ o. Wọ́n ní àtàkùn. Àbíyamọ kì í ṣe pé bọ̀ yìí jẹ́ ní ìránṣẹ́ ti bọ̀. Ó máa ṣẹlẹ̀. Àṣẹ ti bọ̀ ilé because kí ló dé? Wọ́n ti forí gbèpè. And then carry on as if nothing happened. Wọ́n ṣe máa ṣe títí nìyẹn. Wọ́n máa ṣe títí nìyẹn everybody gbogbo bó ṣe ń ju àwọn èèyàn tó bá yá wọ́n máa normalize ẹ̀ á di pé. Ṣé wọ́n ti normalize ẹ̀ nísìnyí? Èèyàn mélòó gangan nǹkan mélòó ni wọ́n ti stop? Nǹkan mélòó ni wọ́n ti protest mélòó lẹ ti rí táwọn èèyàn pọ̀ tó dìde tó jáde tó nínú. Mo rí fídíò obìnrin kan tó gbé plaque àbí kí ló máa ń pè é. Yeah, bí UK
ní UK, yeah. UK So ló they bring tún wà. back our children. Ó dà pé UK Can you lẹ́nu yẹn wà imagine? tó ń protest. They bring back our children. Mo rí yẹn. Ìyá mi, tí bá sọ pé kò súyàn ní rírò. Orí ọkọ tí lady kan bẹ́ẹ̀ ló ń pè ní ṣé Ifáfúnkẹ́ ni tó tọwọ́ bọ̀ núùdì tó ṣépè fún wọn pẹ̀lú I think ìyẹn ni mo rí. Ìyẹn ò ṣe ní UK o, àbí? No, Okay. Nàìjíríà nìyẹn. Ìyẹn ni mo rí. Kọ́lọ́njọ́ kó jẹ́ kí gbogbo èpè yẹn kó mú wọn tìran. Wọ́n máa ṣépè fún àwọn ọmọ wa, wọ́n máa ní ẹ má jẹ́ kí n bá àwọn ọmọ ọmọ nǹkan kan tó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ tó wà nínú kinní ṣé àwọn èèyàn ń ṣọmọ ọlọ́mọ. Àwọn ọmọ wo ni ọmọ kan tó ń ṣẹlẹ̀? Tèbí torí àwọn ọmọ wọn lọ ṣe ń ṣe gbogbo wàhálà tó ń ṣe, torí àwọn ọmọ tiwa làwa náà ṣe ń ṣe gbogbo wàhálà tá à ń ṣe. Àwọn tí ọmọ wọn wà ní ìgbèkùn àwọn kidnapper lénìí, torí àwọn ọmọ wọn, torí ìmí inú wọn ó fi ọmọ ẹ̀ lọ sí school, òun lọ ṣiṣẹ́. Ìmí inú wọn ó jẹ́ tíṣà níbẹ̀. Ṣé torí ọmọ kọ́ lòun ṣe ń ṣe gbogbo yẹn? Government school kò ń ṣe private school, àbá àtọ́fẹ́ ẹ̀ ṣe bí private school ló yẹ kó lọ sọ́ọ̀tù. These are government workers. Government will protect our workers who are like teacher tí wọ́n bẹ́ ọrùn ẹ̀. Àwọn ọmọ tó wà ní kí ẹ̀ wọ̀. Torí ọmọ kan ló ṣiṣẹ́ tíṣà tó fi lọ bẹ́ ọrùn ẹ̀. Ṣé àwọn ọmọ ẹ̀ ò ti dánmọ ọlọ́mọ báyìí? Àwọn sọ pé kò sí ìdókòwò ọlọ́mọ. People put their children in care of Seyi Makinde and his people in Oyo State, and they could not protect them. Ìyẹn gan tó kọ́ fún Seyi Makinde àti gọ́ọ̀mẹ̀ntì. Irú èmi ń sìn àwọn ọmọ mi wọ́n lọ sí skul lójoojúmọ́, wọ́n lọ skul, èmi lọ bí iṣẹ́. Ẹ̀yin náà imagine ẹ fi káwọn náà fira wọn sí inú ipò yẹn kọ́ wá kó àwọn ọmọ lọ. Àwọn pẹ́rẹ́ǹtì tó ti lọ síbi iṣẹ́ kọ́ máa wà rà àwọn ọmọ. They cannot sọ pé kò sí èyí tó kọ àwọn ọmọ wọn. Ó kọ àwọn ọmọ wọn o. Ó kọ àwọn ọmọ wọn. Tó gbogbo kì í ṣe àwọn ọmọ wọn nìkan ló máa kọ, ó máa kọ ìrandíran tó láwọn kan àwọn kan sì máa kú tó tún máa padà wá. Àwọn náà ní àwọn these people ló máa kú. Àwọn ọ máa tún wá padà wá, nígbà tó bá padà wá wọ́n tún wá jẹ ìyà yẹ èpè láṣẹ Ìdùmarè. Wọ́n tó bá kú bó ṣe wà yẹ. Tó bá ṣe kú bá tún máa fèpè sí wọn pé bẹ́ẹ̀ bá máa padà wá ẹ máa jẹ ìyà. Kò síbi tẹ́ bá lọ ní solution sí ìyà tó ń jẹ yín bẹ́ẹ̀ ṣe wà. Babaláwo tó bá máa bá yín wẹ̀gùn òun máa bá yín pín nínú ìyà yẹn. Òun kàn máa kó nínú ẹ̀ ni. Àti oníṣègùn tó bá ní òun fẹ́ bá yín dáwọ́ ìyà tẹ́ máa jẹ nígbà tẹ́ bá padà wá. Tó bá ní òun máa bá yín ṣètùtù, máa bá yín gbẹ̀wò. Gbogbo ọmọ máa bá yín pín nínú ẹ̀. These people are very wicked people. Very wicked. Ṣọ́fẹ́ náà wọ̀ mọ̀ pé this insecurity ti wà tipẹ́ ni. Àwọn ni mo sọ, it's been 12 years since 2014. 12 years. Nothing. You've had 12 years to prepare. No plan, nothing. Nothing at all. Wọ́n gbẹ́nu rọ̀. Wọ́n máa dàgbàdà bolẹ̀ káàkiri. Ó dẹ̀ tún ṣẹlẹ̀ tán náà ní ẹ̀ tún tara pé ó ṣẹlẹ̀. Òyìnbó òfò. You just going about your business. Máa sọ òyìnbó òfò káàkiri lórí TV. Pẹ̀lú gbogbo ìwé tọ́ka ó useless mọ́ wọn lágbárí. I mean, as a people, if we are not able to protect our ọmọ wa, then kí la já mọ́? Because they're the most vulnerable. Àgbàlagbà torí ẹ̀ bá pé ó lè lọ wá bó ṣe máa dira tó máa take care of our but innocent children tí wọ́n ti mọ nǹkan kan tún lè protect wọn. Àwọn bọ́sìtà á máa ruga ọmọ Yorùbá ni mí. Ìyá mi, anybody gan tó bá wà ní orí FYP tó ń gbọ́ wa tó jẹ́ supporter àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí tó bá rò pé à ń ṣépè fún ayé ìwọ̀ gan máa bàjẹ́ mọ́tilẹ̀. Ayé ọgbọ́n máa bàjẹ́ mọ́tilẹ̀ ni. Gbogbo yín máa pa fún tìrantìran ni. Ìran lè wá kọ́kọ́ máa gbọ́ kọ́ máa bínú. Ẹni tó bá fẹ́ bínú kó lọ fi bímọ mẹ́. Nobody cares around here because àwọn èèyàn kù now. Ìtorí wọ́n ti mú mọ́ra for years, wọ́n ti mú mọ́ra. Ó tún wá ṣe débi ọmọ kékeré innocent children tí ò lè defend ara rẹ̀. Ìgbàta silence.
ìgbà tá a mọ̀ wípé àwọn pípù yìí they are monster, àwọn ìjọba tá a ní àti fojú ṣùnùkùn wo àti rí i pé monsters ni wọ́n, la ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kóníkálùkù jí, kóníkálùkù padà sílé, Jésù ò lè help anybody. Ká ní pé àwọn èèyàn náà but ẹ mọ̀ pé religion mo máa ń sọ láyé ìgbà yẹn pé mental issue ni, mental gidi, bí èèyàn tó ti ya wèrè ni kò mọ nǹkan tó ń ṣe mọ́, àfi ó tèkì ẹlẹ́dàá láti ṣí ojú èèyàn àwọn èèyàn. Now ká ní pé bó ṣe gbogbo bá yẹn pariwo àwọn èèyàn tiẹ̀ wò ó pé òkè káwọn dira o, káwọn lọ sí ilé àwọn nǹkan tó ń ṣe o, ẹni tí ò dẹ̀ mọ̀, ẹni tí nǹkan tó ń ṣe nílé ẹ̀ bá dẹ̀ ti karùn kó wáyé ní kéjì àbí báwo lẹ́yìn sọ kó gba oko aláwo, kó ṣàṣe nǹkan tó máa fi protect ara wọn, torí irú ìlú tí wọ́n wà wọ́n ti rí nǹkan tó ti ń ṣe, nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní north. Wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Wọ́n gbójúlé Jésù, wọ́n gbé Jésù lésù. Ìkan lára àwọn tó wà ń bẹ̀ ẹ́ sí principal yẹn, the first video tó ṣe ó kígbe ó pe àwọn kan kan wá bá, mo wá wò pé kan tó jẹ́ wípé wọ́n mú ìkan lára àwọn ìkan bóyá bíṣọ̀bù bóyá rẹ́bìrẹ̀ ní máa yẹn tí wọ́n lọ rí mọ́lẹ̀ tí wọ́n gé ọrùn ẹ̀ dànù. Kò sí kan ò rí kọ̀kọ̀ ṣe sí. Ṣé kan yẹn ló fẹ́ wá gba ẹ̀yìn níbi tẹ́ ẹ wà? But torí pé our people they have been brainwashed with religion, nǹkan tó yẹ kó ṣe àwọn náà ò ṣe, wọn ò ṣe. But I hope pé gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ ikọ́ náà ń jẹ́ kójú wọn là, because ẹ sì tún máa ráwọn èèyàn kan tó sì máa ṣe ṣùbùwá náà láì Jésù tó fún mi tí wọn ò ní ṣe the needful. Tó máa ní pé àwọn ò fẹ́ lọ airfire, ṣé airfire kan tó ju eléyìí lọ ṣó tún wà? Kò yé mi. Airfire tó ju eléyìí tá à ń rí yìí lọ ṣé ó wà ṣá níbì kan? Because èmi ò mọrú airfire tẹ́ ń bẹ̀rù. Ṣé nígbà tẹ́ bá ti kú tán tí ara yín ti decay, tí gbogbo egungun yín tó ti fọ́, ṣé òun ni ara yẹn náà lẹ ń wò pé kó tún má jóná ní airfire? Because mi ìmọ̀ ara tẹ́ ń bẹ̀rù airfire fún, tẹ́ ẹ̀ fi lè ṣe the needful, mi ò mọ̀. Ó ga o. Mo rántí ìgbà Yorùbá nation yẹn náà tí mo ṣáà ti sọ fún àwọn family members nígbà yẹn náà pé àwọn Fúlàní yìí máa ń bọ̀, wọ́n máa gbọ́ bọ́ máa ṣe ń balẹ̀ jẹ́, bọ́ máa ṣe kiri kan, ní insecurity wà everywhere all over the world. Kó tó fi dá mi lóhùn yẹn. Gẹ́gẹ́ bí máa yọra mi lẹ́nu, wọ́n ti kọ́ sínú Bible. Ó wà nínú Bible, end times láwà. End time lẹ́wà. Ẹ bèrè lọ́wọ́ pé bọ́nà ti kidnap ọmọ tó yẹ ní all over the world tí àwọn gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ ń wò bí ọ̀bọ, tí wọ́n ń wò bí ọ̀bọ. Ibo ló ti ń ṣẹlẹ̀, ìlú wo? Tó ju Nàìjíríà. Àwọn ọmọ kò sí nǹkan tẹ̀lé sọ fún wọn. They should be ashamed. Ẹ̀dẹ̀ máa lọ jókòó ní ìjọba world leaders ní ẹ̀ ń sọ̀rọ̀. You this sick demented people. Ẹ̀yin aláìlójútì wọ̀nyí. Honestly, wọn ò lójútì. Wọ́n gbàgbádá wọn kẹsẹ̀ lẹ́sẹ̀ wọn wọ bìkan. You cannot even protect your people. You can't protect. God, this is a government school. It's not even a private school. Àbá sọ pé okay, ṣèbó yẹ kó lọ wá security for. People put their children in care of the government and you cannot protect these little kids. How many days ló ti lọ sí more than 2 weeks? Tax kó gba owó kó gba ilé ìwọ̀n rí yẹn gbà. More than 2 weeks, no solution. Not even kò tiẹ̀ sí kankan. Gbogbo ẹ̀ dákẹ́ lọ bẹ́ẹ̀ ni pé àwọn wọ́n dẹ̀ yín campaign is going on o, and Ṣèyí Mákindé ó ní ambition o láti di president one day o. That does your man yẹn. Even irú ojúde ọba yẹn gan pàápàá ṣó yẹ kó ṣe gan. Nígbà tó gbé odidi èèyàn àwọn ọmọ kéékèèké, it's like these people just don't, they're so, wọ́n ti wà so sensitized about ṣe máa ń sọ òyìnbó yẹn, they don't even care. Ṣé tó bá gbé ìkan náà ọmọ wọn jí òkú ṣé wọ́n ṣe máa proceed láti ṣe gbogbo nǹkan tó ń ṣe? Detach from reality gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn ń kégínbà, èèyàn ń kégínbà, wọ́n fẹ́ dégínlẹ̀ o. Ẹ̀yin tẹ́ ti wà nínú ogun látọdún. Ìṣòro ló ń dá sílẹ̀. Gẹ́gẹ́ bí ìyá orí inú ṣe sọ, kí ni ìtì ìṣẹ̀lẹ̀ ti pẹ́ náà? Torí ó jẹ́ àwọn ọmọ kékeré tó kó in group ló ń jó ń bí wa nú. Rántí story woman kan. I think the woman, yeah, she Muslim ni woman yẹn gbé UK tó kọ́ àwọn family ẹ̀ wá.
Màá lọ wá fídíò ẹ̀ tó kàn family ẹ̀ wá sí Nàìjíríà tó kidnap wọn. Ọmọ 11-year-old wọ́n fẹ́ grape ọmọ yẹn pa tó tún force bàbá láti bọ́ ọmọ ẹ̀ sùn. That story circulated. I think I remember that story. Ìyá yẹn ń gbé gbogbo Nàìjíríà ṣépè. I think I remember that story. Tó lóun ò ní ẹ̀bà padà wá sí Nàìjíríà mọ́. I remember that story. Ìyá yẹn gan fúnra rẹ̀, wọ́n bòun gan fúnra rẹ̀ sùn, wọ́n bá ìyá yẹn gan fúnra rẹ̀ sùn. Bẹ́ẹ̀ni, wọ́n grape ọmọ ẹ̀, wọ́n force bàbá ẹ̀ kó grape ọmọ Ó ẹ̀. fi Nàìjíríà rẹ̀ ni ṣé láyé òun ò tún padà wá sí Ṣé ìlú ṣì Nàìjíríà. nílùú yẹn ṣá? Is that country still a Àwọn country? yóò parọ́ pé ẹ jẹ́ ká separate ara wa pẹ̀lú àwọn people yìí. Ẹyin jíjẹ ẹyin jíjẹ. Gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí ẹ̀ ń gé ege ṣẹ̀. Gbogbo yín ni gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀. All of you will go through all this. Because tá a bá ní àgbọ̀n ni, nature máa kọ́ wa. Nature ever support ẹni tó bá gọ̀. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Ogun àsọtẹ́lẹ̀ tiwa ń parọ́ because you are damn stupid people. Gbogbo wa asùkọrí sójú kan. We are afraid to say the truth. Afraid of what? Ìgbà wo ni má kú òní? Ẹ jẹ́ káwọn politician kọ́ máa múgun wa. Ìgbà wo ni má kú òní kú? Ta ni ò ní kú eventually? Àwọn saboteurs yìí, àwọn imposters tá aṣọ olóṣèlú, we let them. A jẹ́ kọ́ máa finger brain wa every year with stupid promises. Látọdún 1960 tó ti dá ìlú òfò yẹn sílẹ̀ tí kọ̀kọ̀ tó work ń bẹ̀. Kàdé pé wọ́n kọ̀, wọ́n ṣì ń tẹnumọ́ pé Nàìjíríà, everybody ṣì sọ pé Nàìjíríà go better. Ibo ló ti fẹ́ better? Where is how? Nǹkan tó yẹ pé wọn kọ́, they didn't create that country to succeed. That was not the purpose of nǹkan tó fi kọ́ Nàìjíríà, how tó fi create Nigeria. That was not the purpose. We could succeed. It wasn't for our benefit. So tó fi wá di pé a ṣàfẹ́ràn orí pa síbẹ̀ pé ibẹ̀ ṣá la fẹ́ kú sí. Go bàjẹ́.
Tá a bá múra kiri ká padà sílé ká lọ ṣe nǹkan tó yẹ ká ṣe. I don't know. Bàbá wa thinkers ẹ káàbọ̀. Because a ṣe nǹkan tó yẹ ká ṣe, ká mójútó àwọn èèyàn wa, ká mójútó ilẹ̀ wa, ká mójútó àwọn ọmọ wa. A kàn ń ṣe bí ẹ kó máa wà ń bẹ̀ forever. Ọlọ́run á jẹ́ kó tètè yé wa kó tó pẹ́ jù. Torí tó bá ń pé àkọ gbogbo nǹkan tí gbogbo nǹkan gbogbo àmúṣagbára wa, bóyá tó bá ń pé àkọ wọn sílẹ̀, kò sí bí somebody from outside tó ṣe máa wá tó ṣe máa jí àwọn ọmọ wa gbé, pa àwọn èèyàn wa, àwọn olóko wa, wọn ò lè lọ sóko mọ́. Ó dìgbà tá a bá wo north ká tó róúnjẹ jẹ. Tí kìí ṣe pé ànílẹ̀ ṣùgbọ́n a lè lọ sóko. Another thing, àwọn outsiders, àwọn foreigners, wọ́n ní oko lórí ilẹ̀ wa tó ń gbin oúnjẹ wọn, tó ń live fine, tó ń live well, tó ń ṣe off-grid, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń gbádùn anyhow. Foreigner ló ń jẹ gbádùn ilẹ̀ tí ó yẹ káwa máa jẹ gbádùn. Foreigner ló ń jẹ gbádùn ilẹ̀ wa, ilẹ̀ ọlọ́ràá wa. Foreigner ló ń jẹ ìgbádùn. Àwa ọmọ onílẹ̀, àwa káwọ́ lẹ́rán, àwa ń wò. Àwa ń pa wá bí ìgbà tó ń pa ẹran léyá. Wọ́n ń kó àwọn ọmọ wa bí ìgbà tó ń kó wọn lọ fún slaughter house fún chicken. Àwọn obìnrin wa wọ́n kàn ń bá wọn sùn anyhow. Àwọn adarí wa kí ló kàn wọ́n tó bá ṣàti wà lápò wọn táwọn bá ti rí owó. They don't care. Gbogbo wọn ló ní citizenship ní àwọn Caribbean. Tí máa ń gbọ́ táwọn èèyàn bá ń sọ pé ẹ dìbò ẹ lélẹ̀ ìkúrò kẹ mú mi, vote for this person ẹni ìkókò máa ń fi wọ́n ṣe ìyẹn ni pé changing of masters ni change masters. Ẹ lọ vote for Jesus Christ of Nazareth. You're still going to end up with the same result. As long as you're in that country called Nigeria, kò sí nǹkan kan tó lè work because it was never designed for you in mind, with you in mind. Ẹ̀yin kọ́ ni wọ́n dá ilẹ̀ Yorùbá Nigeria, ẹ̀yin kọ́ ni wọ́n ṣe fún. It's for the benefit of àwọn tó create it, not for your own benefit. So as long as you continue to participate in the election, every new mass servitude doing every 4 years. Another breaking news. Kí ló tún ṣẹlẹ̀ o? Wọ́n tún ti gbẹ́ lòmíì ní àbí? Wọ́n lè ló báyà. Wọ́n láwọn bandits wọ́n ní wọ́n ya wọ immigration office ní Ògbómọ̀ṣọ́. Wọ́n ti kó gbogbo ìbọn wọn, gbogbo nǹkan tí wọ́n lò fún weapon, wọ́n ti kó lọ o. Ọ̀dọ̀ Tani Ọlọ́run mo tún ti gbọ́ yẹn láìpẹ́ yìí sí. Èmi kan rí headline yẹn lẹ́nu. So ṣé àwa náà la ṣì ń gbé ogun bọ̀ wá sórí ilẹ̀ wa? No, àwọn Yorùbá nation. Àwọn Yorùbá nation ló ń gbé gbígbẹ. Ibo ni man yìí wà? This man. What's his name? Orúkọ ẹ̀ sápá mi lórí. Where is he? Òun dà. Ṣó ti sọ̀rọ̀? Ta ló fẹ́ sọ? Kí ló wà lẹ́nu? That man, kí ló orúkọ ẹ̀ dẹ́sà pé mo fẹ́ fún orúkọ ẹ̀ ṣe. Tó máa ń lẹ́nu belebele báyìí lórí TYF. Oh. Right, him. Where is he today? Tó ń sọ pé ẹ pé òun máa gbógun ti àwọn Yorùbá nation tó bá continue. Where is he today? Ó ní òun máa rẹ́ ní Yorùbá nation, ó máa ṣùtù ọkọ̀ tó sọ nìyẹn. Where is he now? Cricket là ń gbọ́ o. Gbogbo àwọn tí wọ́n bá Sunday Igboho fà nígbà yẹn pé kò kàwé kò lọ sí school, where are they now? People ní education wọn ti gbé wa dé sí. Bíṣọ́ báwo ló ṣe ń protect wá sí? How is he protecting us? Your education tẹ gbé sórí ohun dà tó ń protect wá sí. Na cricket we hear from them. Wọ́n ti ní tí bàbá bá wọlé wọ̀ ní máa pa wá mọ́ nǹkan tó àṣọ wa ń gbà. Èmi dẹ̀ béèrè mo ní how tó ti fẹ́ ṣẹlẹ̀. Torí àwọn IC ti yí gbogbo Nàìjíríà ká. Tell me, give us that plan.
And bó the ṣe fẹ́ fact ṣẹlẹ̀ that tó they ọ̀ ní knew pa wá that mọ́ the people yìí wọ́n ti bá wa wà jà ń lórí gbà yẹn ilẹ̀ wa. They've known this they were intel for a fighting us long on time. Pé ISIS or whatever, ó ti wà lórí ilẹ̀ Yorùbá. They've known for a while, and yet you did not prepare yourselves. Tọ́tún wọnú immigration máa lọ kó weapon. How? Obviously, somebody is backing somebody somewhere. How are they able to do it? Obviously, ejò lọ́wọ́ nínú. gbogbo wọn ló mọ̀ ń pa ẹ̀. Àtẹ tó wà lójú state yẹn yóò ń ṣojú lásán náà. Ayédátikú yẹn wọ́n ti fẹ́ pa àwọn ará Àkúrẹ́ àtọ̀wọ́ ojoojúmọ́ náà ń gbógun tì wọ́n bẹ̀ káwọn bá ní tìyà. Ayédátikú yẹn ò rí kankan sọ. Ó ń jó káàkiri ní crusade ground, that stupid useless àdọ̀dọ̀yọ̀ man. Ó ń jó kiri ní crusade prayer section ni ó governor ó dì kiri. We are freaking done in that country. Wọ́n máa wá ṣe báyìí o. Ibo la fẹ́ sá sí? Ta la fẹ́ ké pè? Kí la máa ṣe sọ̀rọ̀ yìí? Kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan? Is this the end? A máa jójó ẹlẹ́yà kiri. That useless man. Is this the end? Because wọ́n ti yẹ attack Ògbómọ̀ṣọ́ sí, this is back to back. Ìjọ wo lọ́ ṣì kọ́ àwọn ọmọ tó ti lọ gbé? This is ridiculous. A máa kọ́ ọgbọ́n ìyá mi, they go teach us. Ní báwo la ṣe fẹ́ kọ́ ọmọ ti wọlé tán? Òkè wọ́n ti kọ́ńkà Ọ̀yọ́, kí ló kù? Àwọn tó máa bá wa parí ìjà náà dé yẹn, ṣebí a ní we no get sense. Àwọn ni wọ́n bá wa parí ìjà tó wà láàrin wa, wọ́n á jẹ́ ká gbọ́n. What a sad time fún àwọn èèyàn wa. Rí fídíò tí bàbá wọn ṣe, bàbá wọn Oyè Adébóyè, ẹ rí fídíò tó ṣe. Èmi ò rí. Àwọn ọmọ wà. Mi ò rí bàbá gbọ́ pé wọ́n ní wọ́n declare something. Àwọn ọmọ wà nínú ìgbèkùn látijọ́ wá sọ pé 90 days pé tíjọba ò bá rí nǹkan ṣe sí the next 90 days tíjọba resign. That is 3 months. 90 days. That's 3 months. 3 months, 90 whole day. Mo ní àbí bàbá yìí ti ní dementia ni àbúrò pé fasting and crying. So ó rò pé those little kids 2-year-old will survive 90 days in that place. 3 months ma survive 90 days. Nínú igbó kìjìkìjì yẹn, that useless old man. Can you just imagine? For crying out loud? Bí kélẹ̀gì bí kíní ogun lè survive 1 week nínú igbó lékè. 90 days. Tó fún wọn ní 3 months, oṣù mẹ́ta tán. Ó dàbí gàrí ìfọ̀n yẹn pẹ̀lú bó ṣe ní fáàtì tó lára kò lè survive 7 days nínú igbó tí ọ̀rá gbogbo ara ò ní yọ tán kókó egungun. Ó mà ṣe o. Kí ló máa ṣe báyìí? Tàlà ipò la fẹ́ sá sí, tàlà fẹ́ ké pè. Níbi ká máa sá sí. Gbogbo a máa dìde, a máa jagun náà. Ṣé wàá lágbàdúgbà? Kíní kan fẹ́ dẹ́gílẹ̀ ní o. Àwọn oníṣẹ́ tí wọ́n fẹ́ mú wa máa ṣe ní o. Wọ́n fẹ́ sọ ilẹ̀ wa di ilẹ̀ ẹlẹ́bọ. Àwọn oníṣẹ́ tí Jésù wá kó wá ṣe. Wọ́n pè báyìí o. Ní orí fídíò kan tó Jésù wá sí kó sọ̀kalẹ̀ kó wá bá wa ṣe náà. Ní Èkìtì. Àwọn ọlọ́dẹ ló ń wọnú igbó yẹn lọ tí wọ́n ń prepare bó ṣe máa lọ sínú igbó yẹn lẹ́kìtì. Àwọn ọlọ́dẹ èmi ò rí ó ní chọ́ọ̀chì kankan tó gbé báìbù dání nu wọn, èmi ò dẹ̀ rí ó ní tẹ̀sítì báwù kankan nu wọn. Àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé oríṣiríṣi dání tó ń fẹ́ lọ kojú àwọn kìnnì wọ̀nyẹn ní Èkìtì. Ó ga ọ. Gbogbo wọn báyìí sí gbogbo wọn ti fọ́nà àgbé àárí wọn. Gbogbo àwọn àfàdúrà jagun. Àfikọ́ fún wa ní ultimatum 3 months ṣá. 3 months. Báwo ni àwọn ọmọ a 3 months old child ó máa survive. Nígbà tí wọ́n bẹ́ orí èèyàn láàárín ọ̀sẹ̀ kan, ẹ̀yin wá ń fún wọn ní 3 months, ṣé kó fi ráyè máa fi grape àwọn ọmọ ọlọ́mọ kó máa pa wọ́n jẹ bí ìsúyà. Those children are traumatized for life bó ṣe wà.
a sì àwòrán. Ẹsẹ̀ di méjì a sì mẹ́rin. Òbí ìgbà di méjì a jòkó lórí ẹni ìṣòro. Ìṣòro. Ẹ wá lọ sí ilé iṣẹ́. Ṣómi ni wọ́n ta sílẹ̀ ní ọ̀rọ̀ ọmọ ìṣòro. Àti ṣàkólọ́ mọ́rí jìyàn kí n kí ara iwájú ilé mi. Mọ́rí jìyàn kí n kí àwọn owó lára iwájú ilé àṣekú ilé bàbá mi. Àwọn òyìnbó nílẹ̀ òòṣà ilé bàbá mi. Ìṣòro ìṣòro ẹ wá bá wa tún ilé iṣẹ́. Ṣómi ni wọ́n ta sílẹ̀ ní àwa ò mọ ìṣòro. Àti ṣàkólọ́ ṣékù ni wọ́n fi ń ṣòro ní àwa ò máa mọ̀ ọ́. Àbẹ́yẹ ni wọ́n fi ń ṣòro àwa ò mọ̀ kán. Àbẹ́jà ni wọ́n fi ń ṣòro ní àwa ò máa mọ̀ ọ́. Ẹ wá bá wa tún ilé iṣẹ́. Má dẹ̀ wá ga o. Kọ́ dákun kọ́ dábọ̀ nǹkan tó bá lè bá wa ṣe sọ̀rọ̀ ilẹ̀ yìí kọ́ bá wa ṣe kó torí ibi tá a bá dé yìí ibi tá a ti bá dé yìí kò yé mi mọ́ o. Kò tiẹ̀ yé mi mọ́ rárá ni. Ká má tí ì lè dá gbogbo ìlú rú kẹ́bíbọ̀dì daṣẹ́ sílẹ̀ báwọn òṣìṣẹ́ mọ̀ tó bá lọ gbé àwọn ọmọ yẹn padà wá. Ká má rí èèyàn kankan sọ̀rọ̀ sí. Káwọn èèyàn túyáyá kọ́ tú síta kọ́ láwọn òṣìṣẹ́ mọ́ because tí ò bá kàn yín lẹ́yìn ó bọ̀ wá kàn yín níjọ́ mi. Àbí nígbà tó bá ti wọ Ọ̀yọ́ wọ́n ti wọ Èkó wọ́n lè ti wọ everywhere else nìyẹn. Wọ́n lè má rí Jẹ̀bú wọ̀nà bóyá tí Jẹ̀bú bá tán wẹ̀wẹ̀ àwọn náà pàwọn yẹn sì mọ́lé dáadáa. Wọ́n náà pàwọn yẹn sì súnmọ́ àwọn ọ̀run mọ́lẹ̀ dáadáa ju àwọn àyókù lọ bóyá àwọn yẹn lè survive. You be surprised o, ìyá mi. Mo kàn ń sọ ní omi sọ pé bó ṣe rí ni I'm just saying. Wọ́n máa sọ pé Jẹ̀bú sì ní nǹkan lọ́wọ́ àbí? Nǹkan tó máa ń sọ nìyẹn náà ju àwọn àyókù lọ. Irú Èkó yẹn sì tó ti fòyìnbó tó ti fi ba. Wọ́n ti wà lẹ́kọ̀ọ́ náà. Of course. Nígbà tó ti dọ́yọ̀ kí ló tún kù? And again, mo ti máa ń gbọ́ pọ́ wà ní Ìbàdàn Lagos Expressway yẹn for a long time, not for years, wọ́n ti sọ pé ó ti wà níbẹ̀. And yet, àkáwọlẹ́run, àwọn adarí, àwọn youth náà, they're so distracted. Ọ̀tọ̀ ní nǹkan tó yẹ ká máa bá ká, ọ̀tọ̀ ní nǹkan tá à ń ṣe. Wọ́n tún fi religion náà, wọ́n tún fi blind side or whatever the word is. Kàkàká dìde, a máa sọ pé Jesus is in control. Ìyá mi ẹ̀dẹ̀ ń wa mọ́tò sẹ́yìn ẹ ní wọ́n tún fi religion gangan lọ́kọ́kọ́ lò ó. Téèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn tí ò rí gbà á kọ́kọ́ da ọpọlọ ẹ̀rú náà tó yẹ pé nìyẹn ó máa ya wèrè kò ní think normal mọ́. Easily ló máa gbà lọ́wọ́ ẹ̀.
wọ́n á ní kó lọ da gbogbo agbára wọn nù tóun bá ti dànù wọ́n lọ sí airfire yẹn ṣé wọ́n wá lọ báyìí àbí inú airfire yẹn kọ́ ló wà báyìí sí. kò sí nǹkan tó tún hell ju eléyìí lọ náà kò sí nǹkan tó hell ju eléyìí lọ. tẹ bá mọ bí kinní ṣe ń ká mi lára Ọlọ́run. òwò sùsù náà ni pé kí ni nǹkan kí là ń bá ká gangan náà kí là ń bá ká gbogbo nǹkan tó yẹ ká tó dúró ká fi ṣe nǹkan agbára a tún máa sọ pé kò dáa ìyẹn oògùn ká ní oògùn kinní kan ní ókè ẹ lóògùn ká yẹn sì ṣé bóun lọ sí kó àwọn ọmọ yìí ṣeré. meanwhile àwọn tó ń sọ fún ipò oògùn ká ní wọ́n ń develop àdó olóró tẹ́ pé tó bá gbẹ̀yọ̀ kan ó máa wipe a whole country off wọ́n ń ṣe o wọn ò dẹ̀ fún yín o wọn fún ọkùnrin ẹ̀ wọ́n fún ọ ní oògùn ká ní wọ́n níyẹn o ìfẹ́ ní wọ́n dẹ̀ sọ fún wọn pé Amẹ́ríkà kò sẹ́ni tó lè bá wọn ṣe this or whoever. èmi tí mo ń ṣoògùn láti defend ara mi and my little family wọ́n á rí èmi ò ń ṣoògùn ká but àwọn yẹn tó ń ṣàdó olóró tẹ́ pé tó bá gbé ọkàn gbogbo the entire nation ló máa wá ẹ̀kọ́ àwọn yẹn are technologically advanced. they're technological they brought àwọn yẹn wà technologically advanced àwa ìwògùn kàlà wa àwọn yẹn ló wà civilized but ẹ̀yin tẹ́ ń ṣe defence tẹ́ try àti ṣe anything tó máa help yín to survive at least another night wọ́n sọ pé ẹ̀yin yẹn you're demonic but àwọn tó ń bọ̀ wá pa wọ́n pẹ̀lú àdó olóró oríṣiríṣi èyí oríṣiríṣi different kinds náà ti ṣe èmi ò dúpẹ́ pé wọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́ níta tó ní lọ́wọ́ ẹ̀yin yẹn ni ẹ̀yin àwọn yẹn ni the civilized people tẹ̀gbọ́n kan máa jókòó báyìí wọ́n á ronú oríṣiríṣi weapon tó fi máa kàn fi destroy àwọn èèyàn. That's all they think about. Because all mọ̀ pé that's where your power lies. Like if you don't have anything to defend yourself, you're nobody. wọ́n ṣe máa acquire weapon tó fi máa destroy tó máa fi destroy náà fi gbogbo ayé wọn rò. àwọn yẹn ló civilize but ìwọ tó máa ṣe just something. tó bá lè protect ara ẹ̀. That's why everybody ń tiraka wọ́n try láti àwọn kò jókòó tẹ́tẹ́rẹ́ àkò jókòó sójú kan náà àkò ń ṣe onígbà tá a bá lọ ra agbẹ́pọ̀ lọ́dọ̀ eléyìí onígbà tá a bá lọ ra gírí kan meanwhile you have the gold mine right under your nose. ìyá mi tó bá béèrè lọ́wọ́ Mákindé tó wà lọ́yọ̀ọ́ yẹn dọ̀dọ̀yọ̀ yẹn báyìí sí tó bá béèrè lọ́yẹ̀ pé kí ló fi security vote yẹn ṣe best believe pé church gbà nínú ẹ̀ àwọn prayer warrior máa wà lára àwọn tó máa fún lówó yẹn pé ẹ bá wa fàdúrà jagun àtàwọn àáfàá máa wà níbẹ̀ tó máa ní kọ́ fàdúrà jagun pé kí nǹkan burúkú má ṣẹlẹ̀ I'm telling you they will be among the people tó fún lówó yẹn dádọ̀dọ̀ yẹn tó wà ní ọ̀dọ́. I thought he had some sense because he looks very, he looks like a stand-up guy. Mo máa ń gbọ́ àwọn nǹkan kan mi tó máa ń ṣe. But for them to give you, because as he mọ̀ pé kí ni ìbọ̀, we had known that this thing is coming. Ọ̀dẹ̀ tí wọ́n ṣe provision fún yín. kidnap wọn látọjọ́ ẹ̀ you can do nothing. àwọn ọmọ tó ń ṣe provision wọ́n tún fún yín provision pé kẹ́ ẹ lọ ṣe security o ẹ wá sọ pé o. ó lóun ra drone méjì ó wà ní Àpápá àbí kí náà pẹ̀lú ó wà ń pọ̀ ṣé drone méjì nìkan ni security gbogbo Ọ̀yọ́ state yẹn bó ṣe tó ni. èmi ò mọ ìyá mi wọ́n ṣe ń béèyàn láti. gbogbo Ọ̀yọ́ state yẹn drone méjì nìkan ni protection. kọ́tẹ́mi gbọ́ ní orí ayélujára nìyẹn wọ́n ní drone méjì. àìná ó yẹ kó ti ní emergency alert káàkiri gbogbo schools pé okay ò tí nǹkan kan bá ṣẹlẹ̀ o you just have to press this ó ṣàní ẹ̀mọ́ ní bank mi ìmọ̀ bóyá ní the same thing ní báǹkì Nigeria but based on the movies tá máa ń wò bíbà tó máa ń ṣe bíbà tó bá ti ọ máa ń ní kíní bọ́tì nǹkan níbi ìsàlẹ̀ tó jẹ́ pé tó lè bá dé you can discreetly press it. ọlọ́pàá dẹ̀ máa wà alerted or security máa wà alerted they should have thought of this pẹ̀lú bá ṣe sọ pé àwa sophisticated o all these things should have been put in place. ẹ wá sọ pé ẹ ná gbogbo adúrú owó yẹn lórí drone méjì. sophistication ni àti kówó jẹ la ní òòyà bí tá a sọ. drone méjì tẹ́ẹ̀dẹ̀ tún tí gbé kúrò ní. ìmọ̀ bí yóò dẹ̀ jù yẹn àwọn èèyàn lè já mi o nǹkan tẹ̀mí rí lórí online ní. regardless where are the drones.
tó ń ṣọ́ wa òun náà dà ó kẹ́ ẹ́ sọ pé kó máa ṣọ́ wa àwọn náà dà. wọ́n náà ṣe máa clear ní port ni then tó bá clear tán wọ́n ṣe máa wá install ẹ̀jọ́ wọ́n ṣe máa ṣe kínní wọ́n ṣe máa ṣe gbá wọ́n ṣe máa ṣàwo according to Mákindé dọ̀dọ̀ Ọ̀yọ́ State. mo rò kó máa ń sọ pé àjíṣe bí Ọ̀yọ́ láàárín ẹ yẹ kó máa fún yín ní go ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ́jọ́ ẹnu wèrè lọ ní ajíṣe bí Ọ̀yọ́ wèrè wo lọ́rùn ẹnu òṣìwò èwo ni kí wọn máa lẹ́nu kí action máa wà ajíṣe bí Ọ̀yọ́ àfi kó máa du supremacy wèrè ní ọmọ ju yẹ lọ àwa la kọ́kọ́ ṣàwò ìyá mi ẹgbẹ́ òun yẹn káàbọ̀ jẹ́ àwa la ṣé yẹn la fẹ́ jẹ tí ẹni tí ìyá bá bí first born tó bá yẹ pé èyí tó bí gbẹ̀yìn tó jẹ́ lẹ́ẹ̀kẹwàá tó bá yẹ pé òun ló lọ́pọlọ òun ní first born ẹ gbàgbé ìgbà míì èjì ò ní mí ní ẹni tó bá dàgbà tó bá ní làákàyè tó ṣe ìwà àgbà òun lèèyàn máa mọ̀ sí àgbà kò ń ṣe pé by saying it with mouth because wèrè náà ń dàgbà náà wèrè náà ń jẹ́ first born wèrè lè jẹ́ àkọ́kọ́ èyí ṣèbéyàn kan ló máa kọ́kọ́ ya wèrè ní gbogbo àgbáyé ṣé ó máa post kiri pé èmi ni mo kọ́kọ́ ya wèrè ṣé ó máa sọ bẹ́ẹ̀ kiri. dọ̀dọ̀ Ọ̀yọ́ lè jẹ́ first born apọ̀dàjù wọn lè jẹ́ first born. because àti àmọ́ priority ó ní mo ṣe sọ fún yín lánàá pé orúkọ wèrè tó ń kú tá à ń pera wa yẹn gan ṣe okay àmọ́ pé but the negative aspect of it gan ó ń bá wa jà everybody ló fẹ́ dọ̀gà ọ̀gá at the end of the day ìbò lẹ ti rí i pé ọ̀gá méjì wà nù ọ̀kọ̀ọ̀kan because they will not agree fún ọ̀nígbà fúnra wọn ò ní gbà èmi ní bẹ̀lẹ̀ tí máa rí babaláwo tó máa lóun ju oníṣègùn lọ ẹ̀rọ oníṣègùn tó máa ní babaláwo is nothing èmi instead of kẹ múra yín lọ́kọ̀ kẹ ṣe bí. orúkọ yẹn àwọn èèyàn ò dẹ̀ níbọ̀ orúkọ yẹn ń bá wa jà lóòótọ́. ṣèbí tá a bá ń sọ̀rọ̀ wọn some people say it. tá a bá ń sọ̀rọ̀ wọn máa sọ pé kinní kan ṣe lẹ́dẹ̀ ń gbà kan báwọn yìí bí wọ́n ṣe gbé religion wọlé ní kinní kan kìdì kan àwọn anyway mi ti fẹ́ sọ yẹn lálẹ́ because ìtara àwọn ọmọ yẹn mo tún rí fídíò kan ní èní tí wọ́n tẹ́ àwọn ọmọ yẹn sórí láìlọ́ọ̀nù báyìí tí wọ́n tẹ́ wọn lọ táwọn ọmọ yẹn bu tí èṣìṣì ń kùn wọ́n mo fẹ́ lè máa ké pé ìwọ Ọlọ́run ṣe ṣáwọn but ẹ wo oríṣiríṣi ni mo kàn ń rò lórí mi pé kó tí ẹbí ìdí ẹ fẹ́ sọ̀rọ̀ tí bá ní kí n sọ gbogbo nǹkan tí mo ń rò ìyá mi ẹ wo ẹ ṣàjẹ́ rọra máa wò báyìí. nǹkan tó fi ń ká wa lára ni pé kò sẹ́ni tó save anybody can be a victim tó o bá ti jẹ́ governor o if you're not a governor tó o dẹ̀ ń ṣe governor's wife ó ṣú ọ̀bàjẹ́ pé o lè jẹ́ victim fún ètò tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lẹ́ni tó lọ gbé ìyàwó former minister of kìnìkan ó mí pé anybody ẹ̀yin senator Yorùbá land tẹ́ ẹ̀ ń gbé ní Yorùbá tẹ́ pé Àbújá ni gbogbo yín lẹ́lẹ̀dí mọ́ tẹ́ pé ilé yín bá yín lẹ́rù àti wá ẹ lè jẹ́ victim gan ní Àbújá ibi tẹ́wà ẹ̀ wọ́n lè bọ́ǹbù yín mọ́ ibi house yín kí gbogbo yín kórìí burúkú yín sí tẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó káàkiri bẹ́ẹ̀ wọ́n lè gbójà lọ bá yín bẹ́ẹ̀ gbogbo yín everybody ló lè jẹ́ victim at any time so kólú ẹ tó jẹ́ victim yẹn á ṣàṣọ̀rọ̀ inú ẹ̀. báwí ìyá pariwo síta. báwí so you might as well just say whatever you want to say and live a free mind. Because nǹkan tó máa ń ṣe àwọn èèyàn wa náà wá ní pé wọn ò fẹ́ kú but you're slowly dying. wọn ò fẹ́ kú ọjọ́ tó bá gbéjà wá bá wọn kọ́ mo ní ẹ̀gbọ́n kan ó ti wà ní 50s ìsìn títí sí dìísì ó máa ń ja boxing kò ipò ṣe professionally but ó máa ń keep fit everyday so ìgbà kan there was a time mo ní wàhálà boxing yìí ti pọ̀ kí ló tẹ̀ ṣe máa ń gbogbo wàhálà bẹ́ẹ̀ ṣe máa ń train everyday bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ bá yọ̀jà ó ní àbúrò wo ọmọkùnrin gbọ́dọ̀ máa dúró anytime ni you have to be ready. bọ́ọ̀gbé níwò lọ́jà wọ́n máa gbé ìjà wá bẹ́ẹ̀ lọ́jọ́ kan owó gbọ́dọ̀ ṣojo ó ní bá ọmọkùnrin ṣe yẹ kó rí nìyẹn. àfi ká máa ṣakọ gbogbo àwọn
book smart Yes. street stupid tá a Ọmọ kó Yorùbá sí ni ìjọba mí. yìí tẹ́ pé kò sọ́pọlọ lórí wọn ìwé nìkan wọ́n wà smart in any other way than kọ́ kówó jẹ àti kọ́ sòyìnbó bíi Òyìnbó yìí náà ni o, ìyá mi. ó náà ni èyí tó lè sòyìnbó jù ó ló carry the boat ìyẹn nìkan náà mọ̀ any other thing. Mo wà lórí live show kan lánàá. Mi ò wọlé anyway, ìta ni mo ti ń wò because mo ṣáà láti wọ ọbẹ̀ níjọ́ kan mo wá nǹkan tó máa ń ṣe review ní lórí page yẹn. So mo dẹ̀ bi wọ́n pé ṣé ó ní orí ìnà ṣó ní irú orin tó máa ń play. So èsì mi ni pé any music wà okay as long as yóò bá kí n ṣe incantation. So automatically mo sì mọ̀ pé that place is not for me. So àná yẹn I was just scrolling through mo wá tó wá rí wọn tó ṣàwà láì so mi ò wọlé I was just outside mo gbọ́ nǹkan tó ń sọ. So girl no actually there are two different ones. There's another person no yẹn náà máa ń ṣe street talent or whatever. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ yẹn. So girl kan ó gòkè ó fẹ́ ó ń ṣe talent whatever. So ó ṣàṣọ̀rọ̀ pé oh my name is kìnìkan ó ṣàṣọ̀rọ̀ yóò sọ òyìnbó yẹn ó dùn. Bọ̀bọ̀ yẹn ni where are you from? Oh, Lagos. Are you for real? Oh, your English is so good. I thought you were from America or something. Oh, and you're pretty too. Are we ever going to change? Another line tí mo tún ti di ẹ̀rí tí ó sọ pé incantation pa wọ́n fẹ́ incantation yìí. Eléyìí òyìnbó lọ gbé sókè. Òyìnbó tààràtàrà lélẹ̀. Ó wá kọrin. So gbogbo bó ṣàṣe kọrin gbogbo ọjà she's kìnìkan gbogbo mo bá ṣe máa ń ṣe a máa ṣe bẹ́ẹ̀ pé I don't know bá rùn mí inú ọba ṣe bẹ́ẹ̀ báwọn ò réyàn rí oh she's kìnìkan she's this she's that oh you're so pretty kìnìkan mo dẹ̀ wo kìnì náà mo ní ọ̀dà like akọ̀mọ̀ máa pọ̀ nǹkan tí ò ní ìdí pípọ́n like bẹ́ẹ̀ pé ó ti jẹ́. Bóyá kò tí ì wẹ̀ fúnjọ́ mẹ́ta báyẹn tẹ́lẹ̀ nínú. Kí ni orí mi ò lè sọ pé orí ọ̀rọ̀ náà she wasn't even all that. Ó lè bẹ̀rẹ̀ sí ní drool. Tí mi bá wọ ọbẹ̀ gan, ó lè má gbé mi wọlé because I look too local. Káwá bí wá bá ṣe máa ń rùn sí wa ń bí báyìí. Àwọn ojú ọ̀rọ̀ àwọn ọmọdé ọ̀rọ̀ rà. Wọ́n tún kọ́ lọ́tí náà kíní kan pé àwọn kíní kan ọkọ̀ ṣàbẹ̀ sí sọ oríṣiríṣi àbùkà wọn lórí báyìí. Ìjọ wo la fẹ́ bọ́ nínú kíní báyìí? When is this going to end? Ó lè ẹ́ndì. Ìgbà wo ni nǹkan máa yé máa wọ̀ wá lójú when? Ó lè ẹ́ndì. Ìrẹ́tẹ̀ ògbè, ìrẹ́tẹ̀ lọ́tún, ògbè ló ṣe, ìrẹ́ntẹ̀ gbè. Ohun tá a bí ni bí kì í wọ́n. Ohun olóhun ní yá wọn lára. Adífá fún ìwọ̀dẹ̀ rẹ̀. Eléyìí tí í ṣe alábàárín ẹja ẹbọlá ó ní kó ya máa ṣe. Òkèèrè fẹ́fẹ́ kíbi ó di kíbi ó máa lọ. Àwọn aṣubú ibi á sì yá pẹ́ ìdá.
ibi tá ti máa ń ṣakọ láti máa ń rí wa tó bá jẹ́ pé ká ṣakọ pẹ̀lú nǹkan tí wọ́n fi sílẹ̀ fún wa ni ìyẹn la mọ̀ ṣe dáadáa. But tó bá di pé ká stand up, fight for your rights, stand up and stand in truth, we are nowhere to be found, unfortunately. Ìgbà yẹn lè máa gbọ́ mi ò lè wá kú. Ìgbà yẹn lè máa gbọ́ jàforí ẹ̀. Mo rántí mo sọ fún cousin mi gbà kan pé nǹkan báyìí ló wù mí kì í ṣe o, pé mo fẹ́ ṣe sórí ilẹ̀ wa pé kí ní kan mi rántí nǹkan náà tí mo sọ pàtó. Ló ṣàǹtẹnu mọ́ pé jàforí ẹ̀ mi ò jàforí mi, but at the same time all we care about is ourselves. Àti gbàgbé community. We don't have that sense of community anymore. That togetherness kò sí ńbẹ̀ mọ́. Individualism ó ti jẹ wá kù. Bámú ni mo yó, mi ò kí ẹ̀ tẹ́bí bá ń pọ̀ ọmọ ẹlòmíì. Ayé yẹn là ń gbé sí. We don't care about anybody else. As long as I'm okay. Rot tó wà nínú Nàìjíríà yẹn. I don't even know bóyá àti ẹ̀ lè wẹ́ tọ́ even tá bá ti ẹ̀ gba Yorùbá nation yẹn gan lé nìkan mi ò rò pé a lè wẹ́ra wa kúrò nínú èérí tí a ti fi yíra wa nínú Nàìjíríà yẹn. I don't think we could ever wash it off. Because maybe another 2,000, 5,000 years, I don't know, but I don't know. Ẹ máa ń bá àwọn working class náà sọ̀rọ̀ pé nǹkan báyìí máa ló máa ṣẹlẹ̀. They just throw it casually bí pé kán lọ wáṣẹ́ òkè ó dà pé mò ń sọ̀rọ̀ kí tẹ̀lé mò ń bá èèyàn kan sọ gbà kan ọ̀rọ̀ owó òṣè owó pé wọ́n fẹ́ máa yọ àmì ìrántí nǹkan náà something tó máa affect everybody. Wọ́n sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà pé why don't káwọn náà lọ wáṣẹ́ ṣe or something like that. I'm like, that's not the point. You know, I'm working class yẹn kan náà máa ń gbà kí all this nonsense àwọn náà máa ń gbà wọlé jù because when it's even time táwọn poor people tó bá ń sọ̀rọ̀ against the working class they don't join because àwọn wà okay so they don't care. Ẹ wò mi ò kàn gbọ́dọ̀ má jáde lẹ́nu ni because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa yẹn kò tiẹ̀ ṣe nǹkan tí ó dùnyàn nínú rárá. So ó ní mo ṣe jáde pé lẹ́yìn mo máa dedicate show yìí fún àwọn èèyàn wa tí wọ́n jí gbé lọ ní ilẹ̀ wa ní Ọ̀yọ́ l'Ógbómọ̀ṣọ́. So ó ní mo ṣe ní pé today's show is going to be all about that. Bẹ́ẹ̀ ṣe rí it's like I have a song for every situation tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. There's a song for it nínú catalog mi. So tẹ́ bá wà interested nínú àwọn orin yẹn some of them my old iṣẹ́ ó wà available on a streaming platform. Ẹ lọ wá Tójúbọ̀kun Alájọkẹ́ but lórí kí lórúkọ kí ni Audiomack ẹ lè rí Tójúbọ̀kun níbẹ̀ àti YouTube. Tẹ́ ẹ bá ti subscribe sí YouTube ẹ lọ subscribe sí YouTube mi so that ẹ lè máa rí àwọn content mi náà. Àwọn orin mi the new one gbogbo excuse me ẹ má bínú the new one tó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí gbogbo níṣe ni àkọlé ẹ̀ ó dẹ̀ wà available fún rírà ní orí tojubokun.com. Ẹ ṣeun ìyá mi ò ní wá yín tì. So bẹ́ẹ̀ náà ṣe rí gbogbo àwọn orin yẹn náà gbogbo wọn ló ní ìtumọ̀ àfi bẹ́ẹ̀ pé mi ò kọ́ gbọ́dọ̀ má jáde lẹ́yìn mi. So because tí bá sọ pé inú mi dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí pé mi ò rí or something I'll be lying. So mo wò pé show yìí ní ìṣá àwọn orin tá a kọ àwọn ọ̀rọ̀ tá a sọ ẹ ṣeun ìyá mi á kan èèyàn kan níbì kan and àwọn onílẹ̀ àwọn irúnmọlẹ̀ wọ́n á jọ wọ́n á fọwọ́ kàn wọ́n lọ́kàn
láti ṣe the right thing, and then káwọn èèyàn wa náà kàn dìde kàn padà lọ sílé kàn lọ dira. Go take care of yourself. Kò sẹ́ni tó máa fault yín. Nobody is going to blame you for protecting yourself. Ẹ lọ sílé kẹ́ lọ dira. Protect yourself. Protect your children. Protect your family. Ní pé ìtẹ̀lẹ́ bá fẹ́ ṣe Jésù èyí ò ní kàn ó dákan dúró. Because Jésù ò ní wá sísàlẹ̀ kó wá stop tó bá ma. Okay, man tí wọ́n bẹ́ lórí ẹ̀sìn. I'm sure he probably was a Christian because mo gbọ́ pé Christian school ni wọ́n lọ. I'm sure he was a Christian. Jésù ò ṣe sọ̀kalẹ̀ kó stop ẹ̀ àbí kó má rí bẹ́. Gbogbo bó ṣe ń bẹ̀ yẹn kó má rí orí ẹ̀ bẹ́. Jésù ò ṣe bẹ́ẹ̀. Àwọn bàbá wa ní nǹkan tó lè stop àdá yẹn láti má wọlé, láti má penetrate. Even gan wọ́n ní nǹkan tó yẹ pé you can even disappear gan tẹ́rù bá dé pé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀. There's a way you can pòórá. Jesus will not do that for you. So, ẹ̀yin ará mi, protect yourselves. Protect your children. Stop living carelessly. Kẹ́ máa sọ pé Jésù á ṣe, Ọlọ́run á ṣe. Ẹ̀yin náà ẹ dìde kẹ́ do something for yourself. Do something for yourself. Protect yourself. Mi mọ̀ bí mo tún ṣe fẹ́ sọ. Ẹ lọ dira. Exactly. Ẹni tí ò lè save ara rẹ̀, báwo ló ṣe fẹ́ save yín? Tẹ́ bá lè takú pé ó ṣe whatever. Fine, but that does not stop you from protecting yourself. Di ọ̀nà ìlànà tí àwọn bàbá ńlá yín fi sílẹ̀ fún yín, ikọ̀ ò dákan dúró. Gbogbo àwọn pastors tẹ̀ ń rí àwọn gbogbo ẹ̀ after all, aṣáàrí pastor tó sọ pé tọ́lọ ńgbà tó lọ bá wọn lẹ́kìtì àbí bọ́lọ́ sí bàbá tó pòórá ńgbà tó ń kó àwọn ará church ẹ̀. Ẹ yé ṣe bí kí ló ti ń pè wẹ́ lọ dira o. Ẹ lọ wá àwọn confirm tó ń ṣe confirm something. Kẹ lọ kì í ṣe àwọn fake ones o, because fake ones ẹ máa ṣe tí ò ní ṣiṣẹ́. Ẹ lọ ṣe research, kẹ lọ wá àwọn tó ń ṣe the real one, the real thing. Kì í ṣe àwọn torí íńtánẹ́ẹ̀tì o. Ẹ lọ ṣe research, kẹ lọ rí àwọn tó ń really ṣe kinní yẹn. Kẹ lọ tọ̀ wọ́n, kẹ ní pé kó dira fún yín. Protect yourselves. Protect your land. Protect your children. Protect your future. Káyé máa kú bí ẹran àgbò tó fẹ́ fi ṣe ẹran léyà. And nothing ẹgbẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe rí tẹ́ bá pa anybody. Ó ti lọ nìyẹn. Nobody is going to stand up for you. Because ẹ ti ń rí sí èèyàn mélòó ló ń stand up fáwọn tó ti kó ń sìn. Ìdàgbọ́ tẹ̀ sí jẹ́ pé poor people ni wọ́n. Nobody is doing anything about it. Everybody is moving on. Like nothing happened. Àfi bẹ́ẹ̀ pé Allah ni wọ́n gé ẹran sálà fún ni. Sàrà. So ẹ̀yin ará mi, ẹ dira. Please. Ẹ̀yin bá fi ẹ̀mí ara yín ṣòfò. Àwọn bàbá ńlá wa fi nǹkan sílẹ̀ fún wa. Yes, ó lè má wà as powerful, which mo believe kó wà as powerful. Tí wọ́n bá kàn sí rí the right people ni, because unfortunately àwọn fake people náà wà. Fake ológun, fake babaláwo, fake everything ó wà. But if you get the real one, ẹ dira. Take care of yourself. Protect yourself. Protect your children. Kẹ́bẹ́ káwọn pípò yìí kó pa wá run tán lórí ilẹ̀ wa kó sọ wá di ara museum, because ó ti dé o. Ó ti dé o. Òun lọ́tún ti lọ attack wọn ní ibì kan nísìnyí lọ́yọ̀ọ́. Àbí l'Ógbómọ̀ṣọ́. And this is not going to end anytime soon. And then mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ sáwọn tó máa lọ́n sanwó ransom yẹn. Ẹ wò ẹ create lucrative business fáwọn people yìí ni. I know it's easier said than done. But tẹ́ bá ń sọ ransom fáwọn tó ń jí àwọn èèyàn gbé. Business wọn lè ń fowó sí o. If you know what is good for you, kẹ́ ẹ kóra yín jọ, kẹ́ ẹ dira like I've said, kẹ́ lọ arm ara yín, kẹ́ lọ protect ara yín. Tó bá di whatever tẹ́ bá ní láti fi protect ara yín, láti fi defend ara yín, ẹ lọ get ẹ̀. Kó má máa di ọ̀rọ̀ ransom ọ̀dọ́. Mi ò lè obviously èèyàn kan ò lè lọ dojúkọ wọn, but tí neighborhood bá dìde tó ti dira tó ti ní gbogbo nǹkan tó lè fi lọ́jà. Tí ogun bá lọ kojú wọn, and obviously not kẹ́kọ̀ọ́ máa jẹ́ strategically gbogbo aláwo àwọn American movies ẹ̀kọ́ máa ń yọ ni, wọ́n máa ń strategically invade àwọn tó wá invade wọn. Even àwọn Fúlàní ìgbà tó bá fẹ́ wá gan, òru ló máa ń sábà yọjú.
àwọn villages tó máa ń lọ ní north yẹn òru ló máa ń yọjú kì í ṣe kó máa wá lójú mọmọ tá everybody wà at alert. So we need to be strategic. Ọmọ kú ó tó òjìrì ẹ jí o, ẹ jí ẹ má sùn, ẹ jí kẹ́ dìde, defend yourself, defend your land, defend your children. Ẹ má èkì tí wá gbé o. Tó tó di bá àwọn kan máa tún sọ pé ogun la fẹ́ dá sílẹ̀, ṣé ogun kọ́ ló ti wọlé tọ̀ wá wáyé? Well, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi lénìí àlérí jù báyìí lọ because today was supposed to be a solemn show. Mo dìídì ṣa àwọn orin tí mo fẹ́ kọ lénìí láti fi sọ̀rọ̀ sí nǹkan tó wà nílẹ̀ náà ni. Gẹ́gẹ́ bẹ́yìn náà dẹ̀ ṣe gbọ́ àwọn orin yẹn wọ́n ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. So ọ̀rọ̀ mi ò ní ju báyẹn náà lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dìra. Protect yourself. Ẹ̀yin aṣíwájú wa, à ń sọ tiwa o. Tẹ́ ẹ bá tọ́jú àwọn tí wọ́n fi sí ìǹkẹ́ ẹ̀yin, ìyà ẹ máa jẹ yín o. In this lifetime, in the next lifetime, ìyà ẹ máa jẹ yín. Because ẹ̀ ń wò ó sí wọ́n pa àwọn ará ìlú yín, àwọn ìyàwó wọn gan wọn tún ní sọ̀rọ̀. Wọ́n bí adarí ìlú níjọ́ kìíní àná pé kí ló rí sọ sí security, ó ń sọ̀rọ̀ sí sacrifice, ó ń sọ̀rọ̀ ìwé kankan ò ní pé káwọn kan máa ṣe sacrifice. Ṣé yẹn là ń bá yín sọ? Ṣé yẹn là ń bá yín sọ? Well, mo wí tèmi ò lè dánu dúró níbí, so tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè à resume regular program wa. So mo kàn ní kí n dedicate show yìí ní fún àwọn tí wọ́n jí gbé lọ ní orí ilẹ̀ wa kí Elédùmarè kó bá wa ṣọ́ wọn wípé kí wọ́n ríbi padà wá sílé ní ayọ̀ àti àlàáfíà. Èyí nínú wọn tí wọ́n dẹ̀ ti bẹ́ orí ẹ̀ dànù. Àwọn èèyàn máa sọ pé kí Èdùmàrè tẹ sáfẹ́fẹ́ rere. Báwo lẹ ṣe máa ní pé kó dàbí pé kó sùn re ọ̀sán? Báwo lẹ ṣe máa ní pé kó sùn? Èèyàn tó kú irú ikú bẹ́ẹ̀ yẹn wá ní pé kó sùn, kó gbọ́dọ̀ sùn ó. Kó lọ bá àwọn yòókù tó wà lọ́rùn, kó dìde, kó wá lọ bá àwọn pípù tó pa yẹn, kó lọ bá wọn jà, kó lọ gbógun tì wọ́n. Kó tó yẹ ká máa sọ nìyẹn, kì í ṣe pé ká tún máa sọ pé sùn re o. Oorun wo ló fẹ́ sùn? Irú oorun wo ló ní irú ikú yẹn fẹ́ sùn? Ẹ mú odidi ènìyàn ẹ bẹ́ orí ẹ̀dá yẹn wá ní pé kó sùn, irú oorun wo ló fẹ́ sùn? No, ó máa lọ sí ọ̀run lọ gádà mọ́ ṣe forces ni kí wọ́n wá kọ́ wá jù kọ́ wá bá wọn kọ́ lọ avenge ara wọn. Irú ọ̀rọ̀ tó yẹ ká máa sọ nìyẹn, not ká máa sọ pé kí sì ẹ̀ la máa sọ yẹn kó sùn orí o ká kọ́ tẹ̀ sáfẹ́fẹ́ rere. Afẹ́fẹ́ rere wo ni irú ikú yẹn fẹ́ sùn? Irú afẹ́fẹ́ wo rere wo nìyẹn? Anyway, ẹ ṣé gan-an ní tẹ́ darapọ̀, mo mọ̀ lóore. So ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè a tún padà wá ṣe ọ̀rọ̀ ìyá mi. Èdùmàrè aṣọ wa jọ ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìyá Èdùmàrè ẹ̀ ń bọ̀ lókè láti fẹ́. Ẹ má bínú jàre. Láti jàre. Kò sí problem mo ti ṣe ètò tí mo fẹ́ ṣe náà nìyẹn, so mo ti sọ nǹkan tá fẹ́ sọ, kò tún sí nǹkan míì mọ́ lẹ́yìn nǹkan kan. Kọ́lọ́run jẹ́ kí àwọn tí wọ́n jí gbé kó jẹ́ kí wọ́n dá wọn padà, kó rí wọn dá padà sílé láyọ̀ àtàlàáfíà. Kí kankan nínú wọn má tún kú mọ́, kí kankan nínú wọn kí kankan má ṣe wọn. Àwọn tó dẹ̀ ti kú náà kó dìde kó jà, kó rí pé wọ́n gbẹ̀san. Kò tèmi máa sọ nìyẹn, kò ká máa sọ pé kó máa sùn yẹn kò bẹ́ mi lára mu. Eléyìí ò kì í ṣọ̀rọ̀ ọ̀run. So anyway, ẹ ṣeun gan ni o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi tẹ́ darapọ̀. Màmá rí yín bá o, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè láṣẹ àwọn tó láyé. Ẹ ṣé gan ni. Èdùmàrè aṣọ wa jọ ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ. Àṣẹ o, àṣẹ. Ó dà. All right.